الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر. الحمد لله الذي أحل النكاح وحرم الزنا وجعل العفة عبادة من العبادات الظاهرة، والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ṣàánú wa. Nínú àwọn àánú tó ṣe fún wa òun náà ni pé Ọlọ́run ọba ó dá ọkùnrin àtobìnrin, ó wá ṣe lẹ́tọ̀ọ́ ká máa fẹ́ra wa, ká máa gbádùn lára ara wa, ká lè bá nífọ̀kànbalẹ̀ tá a fi lè sin Ọlọ́run ọba wa. Ọba yìí náà lọ́ba tí ó ṣàánú wa, ó wá gbégi lé ṣìnà ṣíṣe, fornication, adultery. Ọlọ́run gbégi lé, Ọlọ́run ọba aláṣẹ lè wọ̀ lérí ilẹ̀ rẹ̀ lábẹ́ sánmà rẹ̀. Ó sọ àyà kalẹ̀, ó fi rán Jibril, ó ní kó sọ fún Ànábì, ìgbé ká Ànábì ó sọ fún wa pé nínú àwọn iṣẹ́ burúkú, nínú àwọn iṣẹ́ ńlá bí tó wà lérí ilẹ̀ Ọlọ́run òun náà ní ṣìnà ṣíṣe. Ànábì jíṣẹ́ fún wa, Ànábì ṣàlàyé fún wa. Ọlọ́run ọba Allah tí ó pè aṣákèésí torí ká má bàa sórí ibú, torí ká má bàa rí dààmú láyé àti lọ́run, Ọlọ́run ọba Allah fi sọ àyà náà kalẹ̀. Adúpẹ́ fún Ọlọ́run ọba náà, àwa bẹ̀ pẹ̀lú agbára rẹ̀ kọ́lọ̀ musa wọlé àánú ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́mọ́sá ìmú wa dúró lérí ẹ̀sìn Ọlọ́run ọba wa. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa, ọ̀rọ̀ tó dáa jù téèyàn máa ń jókòó gbọ́ téèyàn ò ní sábàámọ̀ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'anil Karim. Ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn fi ṣìnà òun náà ni kéèyàn máa béèrè súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìtàn bá ti pè lẹ́sìn tá a rẹ́ rí fún náà Al-Qur'an, àdádálẹ̀ wọ́n ń pè, wọ́n yé pè lẹ́sìn, bídíà ni wọ́n máa ń pè. Gbogbo àdádálẹ̀ àánú ni, abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọsí wa ní oníbídíà, kọ́lọ́mọba Allah kí ọmọsáyé ṣàánú wa, kó ṣe wá ní olóríire nílé ayé ń bí àti ìjọ alkiyama. Gbogbo àwọn tí ó ti yé tí wọ́n ti wọnú súnà, ọlọ́mọsápá tàmálẹ̀ súnà sí wọn lẹ́mìí, kọ́lọ́mọ jáwọn náà lè wọnú súnà náà. Àwa tá a ti wà ń bẹ̀ kọ́lọ́mọ sàlékún ìmúdó ṣinṣin wa lórí súnà náà, aqidatan wa ibadatan wa khuluqan wa suluka. Gbogbo ntọ́lọ́wọ́n bá ń béèrè lọ́wọ́ wa nínú súnà kọ́lọ́mọsàdì àlè máa ṣe, èyí tó ní ṣe pẹ̀lú gbàgbọ́, pẹ̀lú ẹ̀sìn, pẹ̀lú wà. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, èyí tí wọ́n gbé kalẹ̀ lẹ́ni àwọn elétò tí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀, ọ̀rọ̀ ńlá ni. Nínú àwọn ọ̀rọ̀ tí kò yẹ ká máa pẹ́ láti máa gbé ìdánilẹ́kọ̀ọ́ yẹn wá, nínú àwọn ọ̀rọ̀ tó lágbára lérí ilẹ̀ ni, nínú àwọn nǹkan tí amúléré tó sì tóbi wọ́n Ọlọ́run ọba wa. Òun náà ni az-zina asbabuhu wa adraruhu lil fardi wal mujtama'. Ṣìnà ṣíṣe, àgbèrè ṣíṣe àti àwọn kíní máa ń fà téèyàn fi bára rẹ̀ lẹ́ni tí ń ṣàgbèrè. Àwọn kan wọlé yẹn máa súnmọ́ téèyàn padà wá lọ lè já sínú àgbèrè ṣíṣe. Lẹ́yìn náà àwọn aburú wo ló wà ń bẹ, àwọn ìnira wo ló wà ń bẹ, àwọn àdánwò wo ló wà ń bẹ, àwọn fìtínà wo ló wà ń bẹ bẹ́ẹ̀ bá ti karabọ̀. Bóyá fún ẹni tí ń ṣe àbí fáwùjọ tá a ti ń ṣe. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, ẹjá lọ lè mà wípé az-zina kabiratun min kaba'iri dhunub.
ṣìnà ṣíṣe ó jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó jẹ́ pé Ọlọ́run Ọba Allah ṣe léèwọ̀ lérí ilẹ̀ rẹ̀. Ọlọ́run bá ṣe pàkíyèsí wípé èèwọ̀ ni nínú tírà rẹ̀ Al-Qur'an al-Karim. Ànábì sàlàyé inú hadisi pé èèwọ̀ ni ṣìnà ṣíṣe nítorí pé kò ní dá nǹkan kan lẹ̀ àfi kó dá wàhálà lẹ̀ sínú ayé ẹni tí ń ṣe. Kódà àwọn fámìlì ẹni tí ń ṣe ṣìnà, àwọn ọmọ ẹni tí ń ṣe ṣìnà, ìyàwó ẹni tí ń ṣe ṣìnà, ọkọ ẹni tí ń ṣe ṣìnà, àwọn ọ̀rẹ́ ẹni tí ń ṣe ṣìnà, bàdánwò bá dé bá oníṣìnà àwọn náà wọ́n bá kanú yọ kàn wọ́n náà látara pé àdánwò tó bá àwọn náà máa gbìyànjú láti bá kanú, èyí tó bá jẹ mọ́ náwó wọ́n jọ náwó rẹ̀ ni. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa, azina kí ni wọ́n ń pè bẹ́ẹ̀? Gbogbo wa náà á ti máa gbọ́ wípé lágbájá ó ń ṣe ṣìnà, lágbájá oníṣìnà ni. ẹja lọ lè mọ̀ pé ó wà min a'zamil jara'imi ba'da shirki wal qatl. nínú àwọn iṣẹ́ ọ̀daràn, àwọn crimes tó wà lérí ilẹ̀ Ọlọ́run, ó number 3. number 1 náà ní ẹbọ. number 2 ó ní ká máa pààyàn láìṣẹ̀, ká máa gbẹ̀mí, ká máa dẹ̀jẹ̀ lẹ̀. number 3 òun náà ní ká máa bá yàwó yàwó láṣepọ̀, àbí ká máa bá ọkọ ọlọ́kọ láṣepọ̀, àbí ká máa ṣe ṣìnà láàrin àwa ọ̀dọ́ tá a ti mari, tá a ti ṣe nìka. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa, ẹ̀rí ẹbọ ẹ̀ṣẹ̀ ńlá ni, kádẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni, ṣìnà náà ẹ̀ṣẹ̀ ńlá ni. ìgbà tó Ọlọ́run ka àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ̀yìn gbọ́dọ̀ rọ́ọ̀lù, Ọlọ́run ka ẹbọ ọkà kápá àyàn, Ọlọ́run wá fi ṣìnà ó fi ṣe kẹta. ìtumọ̀ ẹni pé gbogbo ẹni tí ń pa àyàn àtẹni tí ń ṣẹbọ ọ̀daràn ni wọ́n lérí ilẹ̀ Ọlọ́run. ẹni tí ń ṣe ṣìnà náà tó wọ́n pa àyàn, òun náà kọ́ mọ̀ pé sáfù kan náà làwọn jọ wà. àmọ́ mẹ́yìn bá kú, Ọlọ́run Ọba Allah tata mashi'atillah, ọba wọ Ọlọ́run Ọba ó lè fẹ́rí jiyàn, ọba wọ Ọlọ́run Ọba yóò fi hàn sínú kó tó fi hàn sálì janna. kápá àyàn Ọlọ́run ó ju onítọ̀hún níná, tó bá ju oníná tí ó bá ṣẹbọ yóò padà sálì janna. ẹ̀rẹ́ ni tí ó jẹ́ pé ẹbọ lòun ṣe tó fi kú lérí ẹbọ, ó kú lérí ogun, eléyìí ò ní wà lí janna rárá o. bọ́bá ti wọ̀ náà Ọlọ́run kò ní jáde mẹ́. kápá àyàn àti ká ṣe ṣìnà yìí sáfù kan náà lọ́wọ́. tó o bá ti ń sọ pé o lè pààyàn láyé rẹ màmá, nítorí wàhálà tó wà ń bẹ láyé àti lọ́run, ó yẹ kó máa pè rẹ̀ sákèsí náà pé kódà kó ṣe ṣìnà tó ń ṣe. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa, ja'ala Allahu lahu haddan fi dunya. Ọlọ́run gbé àwọn ìyà kalẹ̀ fẹ́ni tí ń ṣe bóyá kì í ti mari àbẹ́ni tó ti mari. Ọlọ́run gbé kalẹ̀ nílé ayé ń bí, ó sọ sínú Qur'an, ó wà ní hadisi ìpè báyìí ni kẹ́ ẹ ṣe fẹ́ni tí máa ń ṣe ṣìnà. wa adhaban fil akhirah. Ọlọ́run bá aláàtún wá pèsè ìyà ńlá kalẹ̀ fún nínú iná, tó bá ti kú ń bọ̀ wá wọ̀ nánà. oníṣìnà ìyà wà fún láyé, ìyà wà fún lọ́run. illa man taab, àfẹni tó bá ti ṣe tó túbá bọ̀ òun ní ṣe mọ́. azina kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ gan? huwa wata'u rajuli almar'ata fi farjiha min ghairi aqdin shar'i. òun náà ni kí ọkùnrin kó bá obìnrin sùn lábẹ́ rẹ̀ láì sí akidun nìka láàrin àwọn méjèèjì. ó bá sùn níbi tí obìnrin ti máa ń gbà bímọ. tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èèyàn ti wọ wàhálà lọ́dọ̀ Ọlọ́run. tó bá jẹ́ pé ẹni yìí ó bá jẹ́ ẹni tí ó ti mari, bọ́yọ̀kùnrin àbóbìnrin, Ọlọ́run ti gbé yàkalẹ̀ fún wọn wípé ká nà wọ́n lẹ́gba 100 lójú gbogbo àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí tí wọ́n bẹ ládùúgbò. èyí tọ́jọ́ ọkùnrin náfù sànà yóò kó láàrin ìlú, yóò lọ bí tó jìnnà, lẹ́yìn ọdún kan ní ó tó padà wá sáwùjọ. ẹ̀rẹ́ni tó ti mari, tó ti ní ọkọ àbó ti níyàwó, àbó ti lọ́kọ rí, àbó ti níyàwó rí, married ọkùnrin àbóbìnrin, àbẹ́ni tó ti lọ́kọ rí àbó ti níyàwó rí àmọ́ kò síyàwó lọ́dọ̀ ẹ̀ àbí kò sí lábẹ́ ọkọ àmọ́ ti ní rí, ipò kan náà làwọn méjèèjì wà. arrajim hadu tiwọn òun náà ni kágbẹ́lẹ̀
ká ní kí wọ́n bọ́ sínú kòtò yẹ tó bá ti mú wọn débi igbá àyàmọ́ eré báyìí ká máa lẹ̀ wọ́n lóko títí tí wọ́n fi jáde láyé nítorí wọ́n gbé kalẹ̀ fún wọn gbogbo àwọn tó bá ti márì àbí wọ́n ti márì rí tí wọ́n wá sọ pé àwọn ṣe sìnà àbí èèyàn mẹ́rin orí wọn níbi tí wọ́n ti ń ṣe sìnà ọ̀nà méjì tí wọ́n máa ń gbà fi dá sẹ̀ríà fún yàn ẹni kọjá pé òun yóò wá bá adájọ́ yí pé òun ṣe àbí kọjá pé èèyàn mẹ́rin ó rí nígbà tí ń ṣe lọ́wọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ ṣìnà kìí ṣàwàdà nínú ẹ̀sìn wa ìmọ̀ ń da àárín èèyàn àtọ́lọ́run rú kìí jẹ́ kéèyàn jẹ́ ni ọlọ́run ìmọ̀ ń yọ̀yàn kúrò láàrin àwọn èèyàn yìí àwọn èèyàn dáadáa ìmọ̀ ń sọ̀yàn sí àárín àwọn jàǹdùkú èèyàn kọ́lọ́mùsà sọ́ni kọ̀ọ̀kan wá ń bẹ̀ hukumu zina muharram ìdájọ́ ṣìnà ṣíṣe nínú òfin tọ́lọ́run òun náà ni pé haramu ni èèwọ̀ ni bó ti ń sá fún ọtí tó mutí tó ń sáfẹ́ lẹ́dẹ̀ tó jẹ lẹ́dẹ̀ tó ń sáfájá tó jajá tó ń sá fún oògùn oye tó bá wọn sọ̀gùn tó ń sá fún kápáyàn tó lọ́wọ́ bí ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ lẹ́yìn ọgbọ́dọ̀ gbà pé ṣìnà náà ọgbọ́dọ̀ máa sá fún nítorí pé èèwọ̀ ni lábẹ́ ẹ̀sìn ọlọ́run níbo lọ́lọ́run ti sọ nínú suratu al-Isra aya 32 Allah subhanahu wa ta'ala ọlọ́run náà Jibril lusan nabi oníkà nàbí ọ̀sálàyé fún wa a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní wala taqrabu zina ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ súnmọ́ yín tí ó mú yín ṣe sìnà bẹ́ẹ̀ bá fẹ́ ṣe sìnà yóò ti kọ́kọ́ ṣe àwọn kankan àwọn tí ń ṣe yẹn ni wọ́n fà ló bí sìnà ọlọ́wọ́n bá ní wala taqrabu àwọn kan tí ó mú yín súnmọ́ sìnà ẹ má súnmọ́ nǹkan yẹn kẹ́ ẹ má bàa ṣe sìnà innahu kana fahisha ọlọ́run ọba ní ìbàjẹ́ ni ṣìnà ṣíṣe ìbàjẹ́ wọ́sà asabila ọlọ́run ní ọ̀nà burúkú ni ọlọ́run ọba ní ọ̀nà burúkú ni ẹni bá ti ń ṣe ṣìnà ó ti gbé ẹsẹ̀ lé ojú ọ̀nà burúkú kò sí ní tí ọmọ rí lójú ọ̀nà yẹn àfàwọn nǹkan burúkú tí wọ́n bá ní ọ̀nà yóò dáa ẹ má gbàbẹ̀ ọ̀nà yóò dáa ẹ má gbàbẹ̀ ọ̀nà eléyìí dáa ṣe rí ọ̀nà tó dáa yẹn èèyàn àbí téèyàn bá ń gùn ẹni nípa lára ojú ọ̀nà tó dáa yóò sì yá láti tètè débi tá a lọ bọ̀dé wọ́n sọ fún mi pé ojú ọ̀nà yóò dáa o ojú ọ̀nà yóò dáa o èèyàn fẹsẹ̀ rìn ni ó gbé mọ́tò lọ́wọ́ ni o yóò mọ expect gbogbo aburú tó lè ṣẹlẹ̀ sí àti tó gùn tó bá ti wá bára rẹ̀ nínú kànáà wọ́n ti sọ fún ipò ojú ọ̀nà yóò dáa tí èso bá gún táyà rẹ̀ ó ti jẹ gbèsè wọ́n ti sọ fún pójú ọ̀nà yẹn ọ̀dà tí wọ́n bá dá lọ́nà wọ́n ti sọ fún pójú ọ̀nà yẹn ọ̀dà tóńtọ̀hún tó bá lọ lé lamọ́tò rẹ̀ mọ́ kankan wọ́n ti sọ fún pójú ọ̀nà yẹn ọ̀dà Allah fúnra rẹ̀ ló wá ń sọ fún wa yìí pé ṣìnà ojú ọ̀nà kan ni kò sí tó dá mẹ́ ẹni bá ti wá lóun ọ̀gbọ́ tó ní ojú ọ̀nà yẹn lòun fẹ́ máa rìn ìtumọ̀ ẹni pé kọ́ máa palẹ̀ mọ́ gbogbo aburú tí máa ń ṣèyàn lé ayé kọ́ wá máa palẹ̀ mọ́ ìyà tí ó jẹ lọ́rùn lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní má wo títóbi ọ̀rọ̀ títóbi ẹni tí ń sọ̀rọ̀ ní kọ́ máa wò ta ni ń sọ̀rọ̀ jama amana billah nígbà tá a ti gbọ́ Ọlọ́run gbọ́ wa nu'minu bi kalamihi wa kitabihi agbàlù Kùránì gbọ́ kílódé tá a ní gba àyà yìí gbọ́ gbogbo àti sinimá ti ń wáṣọ lẹ́mìí máa rántí wasasabila ọlọ́run ní ọ̀nà burúkú ni ẹ máa rìn torí tó bá tẹ̀lé ọ̀nà burúkú ò ní tètè débi tó ń lọ tó ti jẹ́ pé ẹni tí ń ṣe sìná yóò máa padà sẹ́yìn ní gbogbo gbà ìrìn àjò rẹ̀ ìrìn àjò tara kò ní yá ìrìn àjò tẹ̀mí kò ní yá àti súnmọ́ ọlọ́run ọba ó nira torí ojú ọ̀nà tó ń tọ̀ ojú ọ̀nà ọ̀dà ojú ọ̀nà tí ọ̀dà ni ojú ọ̀nà tó dáa ni ojú ọ̀nà nìka bọ́bá ti ṣe nìka ọlọ́run ní àmọ̀dá ọlọ́lá àmọ̀ràn ọlọ́wọ́ ojú ọ̀nà nìka dá ọlọ́run ní ìyẹ̀kúnnù fukaraha ọlọ́run láwọn tó bá ṣe nìka wọn ò bá jẹ́ aláìní lọ́wọ́ tó nǹkan nígbà wọn ti ṣe nìka àti wọn ṣe sìn náà yẹn yughnihimullahu min fadli ọlọ́run ọba ní ń rọ̀ wọn lọ́rọ̀ èmi ọlọ́run ọba ń sin náà fún wọn. Suratul Isra aya 32 khuturatuhu sinna ṣíṣe ó léwu gan
àkọ́kọ́ ewu tó kọ́kọ́ ní òun náà ni pé owó kọ́ tọ́lọ́run sọ ọlọ́run ní wọ́sá sẹ́bìlà ọlọ́run ọba ní ọ̀nà burúkú ni kò ní ìdí kásẹ̀ máa tún máa wá máa ka kí n la burú tí ọ̀ máa ṣèyàn ń bẹ̀ mọ́ nígbà aláàtí ní aburú ń bẹ lójú ọ̀nà yẹn ìtumọ̀ ẹni pé gbogbo ohun tí ń máa ń jálùyàn láburú táwọn èèyàn fi máa ń bá yẹn sunkún pé ha ọ̀rẹ́ wá rí báyìí bó ṣe wá padà dání kéèyàn máa expect ẹ̀ tí wọ́n ti ń ṣe sìnà. ẹlẹ́ẹ̀kejì qarana Allahu waz-zina wash-shirka wal-qatl ọlọ́run wá fi sìnà sáàrin àwọn iṣẹ́ ńlá méjì iṣẹ́ ńlá bíi ẹbọ àti kápá àyàn ọlọ́run wá ròyìn àwọn ẹni rẹ̀ nígbà àwọn ẹni rẹ̀ wọn ò ní ṣẹbọ àwọn ẹni rẹ̀ wọn ò sì ní pààyàn àwọn ẹni rẹ̀ wọn ò ní ṣe sìnà kọ́lọ́ mọ́sá fèmí àti ẹ sáàrin wọn. al-awliya la yad'una ghayra Allah wọn ò ní pe nǹkan mi lẹ́yìn ọlọ́run al-awliya àwọn ọ̀rẹ́ ọlọ́run la yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq wọn ò ní pa ẹ̀mí wọn ò ní dẹ̀jẹ̀ lẹ̀ wọn ò ní involve nínú killing ọlọ́run bá aláàní al-awliya àwọn wòlíì ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run la yaznun ẹni bá wọn níbi sìnà ẹni bá ti ń ṣẹbọ tí ń sìn wá ń pààyàn àbí ń ṣe sìnà tí wọ́n bá gbé wòlíì ọlọ́run kọ́ yọ ara rẹ̀ kó mẹ́. Allah subhanahu wa ta'ala yóò ròyìn àwọn wòlíì rẹ̀ ní al-Qur'an al-Karim ọlọ́run ọba ní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ọlọ́run láwọn ẹni rẹ̀ wọn ò ní pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ya Allah ni wọ́n máa wí wọn ò ní ní ya jinn wọn ò ní ní ya shaitan wọn ò ní ní ya sheikh wọn ò ní ní ya Jésù ya Allah ọlọ́run láwọn tó jẹ́ pé wọn ò ní pè nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn lẹ́ni rẹ̀ wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq ọlọ́run ọba ní àwọn ẹni rẹ̀ ìròyìn wọn ni pé wọn ò ní pẹ̀mí wọn ò ní gbẹ̀mí ẹlẹ́mìí wọn ò ní jẹ́ aya killers ọlọ́run ní wọn ò ní máa gbẹ̀mí ẹlẹ́mìí ọlọ́run ọba ní wala yaznun ọlọ́run ní wọn ò ní gbẹ̀mí ẹlẹ́mìí àfi ẹ̀mí tó bá lẹ́tọ̀ọ́ sí kí wọ́n gbà òun náà ní ẹni tó bá pààyàn kápọ̀ òun náà padà ọlọ́run ní wala yaznun ọlọ́run ọba láwọn ẹni rẹ̀ wọn ò sì ní ṣe sìnà wọn ò ní ṣe sìnà wa man yaf'al dhalika yalqa athama ọlọ́run ẹni tó bá ṣe kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀sẹ̀ bọ̀ ọ̀pààyàn ó ṣe sìnà yóò pàdé athama ìyà ọlọ́run ti là á mọ́lẹ̀ ọlọ́run bá ní yudha'afu lahul adhabu yawmal qiyamah ọlọ́run bá ní déwájú al-qiyamah ìyà onípele ńpele àwọn àádọ́bù yà fún wọn ẹni bá ti ṣe kan ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn wa yakhlud fihi muhana wọ́n wá pẹ́ nínú náà ayẹyẹ wọn síbẹ̀ ẹni yẹ̀yẹ́ lọ́wọ́n bá pé ẹni tí ń ṣe kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí táwa fẹ́ mú bẹ́ẹ̀ wọn náà ní wala yaznun ọlọ́run láwọn ẹni rẹ̀ wọn ò ní ṣe sìnà ẹni bá ń ṣe yóò jìyà lọ́rùn lẹ́yìn náà yóò pẹ́ dásìkò tó bá wọ ọlọ́run ọba níbẹ̀ bí ó ṣe padà jáde tí ó bá ṣẹbọ yóò jóná ọlọ́run náà àfi tọ́lọ́run bá fèrè jì èyí tá à ń bẹ lọ ní pé àsìkò tó kéré nínú náà ọlọ́run kọ́lọ́mọjà bá wọn wọ̀ ọlọ́ agbára ọlọ́run ọba wa. Suratul Furqan aya 68-69 ni ọlọ́run ọba aláàtí ń fi ìyà oníṣìnà rinlẹ̀ ìpè ó ti wà nú àwọn criminals àwọn ọ̀daràn lérí ilẹ̀ ọlọ́run ẹlẹ́bọ ọ̀daràn ní apààyàn ọ̀daràn ní oníṣìnà náà ń kọ́ ọ̀daràn tó bá ń bọ́ ẹni pé ń gún bẹ ń pààyàn ọ̀daràn ni wọ́n náà ọlọ́run ọba aláàjọ tòyìn sí sáfù kan náà wazani laysa min awliya illa al-mu'minin ọlọ́run ọba aláà nígbàtí ń ròyìn àwọn ẹni rẹ̀ nínú suratu al-mu'minun ọlọ́run ní qad aflaha al-mu'minun ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo wọ́n ti jèrè azunat ozawani la yuflihun ọlọ́run bá ní àwọn oníṣìnà wọn ò ní rí èrè jẹ èrè ilé ayé yìí wọn ò ní rí jẹ ẹni tó ṣiṣẹ́ tí wọ́n ń ṣe ṣìnà èrè sẹ́yìn kò ní jẹ ẹni fẹ́yàwó tí ń ṣe ṣìnà èrè ìyàwó kò ní jẹ ẹni lọ́kọ tí ń ṣe ṣìnà èrè ọkọ kò ní jẹ ẹni ní ọmọ tí ń ṣe ṣìnà èrè ọmọ kò ní jẹ ọlọ́run ni wọn ò ní jèrè láyé bí wọn ò ní jèrè lọ́run gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ṣìnà Suratul Mu'minun ọlọ́run ní qad aflaha al-mu'minun ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo àwọn gangan ni wọ́n jèrè ni wọ́n ń kà wọ́n bọ̀ ó ní alladhina hum fi salatihim khashi'un ọlọ́run láwọn tó jẹ́ pé tí wọ́n bá ń kírun ẹ̀mí wọn máa ń wà lérí irun wọ́n máa ń bẹ̀rù ọlọ́run lérí irun ni wọ́n ń kà lọ èyí táwọn fẹ́ lò ń bẹ̀ ọlọ́run ní walladhina hum li furujihim hafidhun ọlọ́run láwọn tí ó jèrè ọ̀nà làwọn tí wọ́n máa ń ṣọ́ abẹ́ wọn
illa ala azwajihim àfàwọn ìyàwó wọn nìkan ṣoṣo ni wọ́n máa ń súnmọ́ ìyàwó wọn nìkan ṣoṣo ni wọ́n máa ń súnmọ́ illa ala azwajihim ọlọ́run ní àwọn ọmọ màlàkàtì aymanuhum àbáwọn ẹrú wọn fún ẹni tí ó bá ní ẹrú nígbà tẹ́rú wà àwọn tó bá lẹ́rú sí náà àwọn náà lè ṣe àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń túmọ̀ ọmọ ọ̀dọ̀ sẹ́rú ó sì yàtọ̀ síra wọn ọmọ ọ̀dọ̀ ọmọlé bàbá àtìyẹ ọmọ ọ̀dọ̀ yẹn sẹ́rú o níbẹ̀ lábẹ́ náà ní ṣiṣẹ́ lábẹ́ yóò gbowó oṣù yóò sì padà sílé wọn ìgbà tí ẹrú wà Ọlọ́run gbà wọ́n láàyè pé àwọn ẹrúbìnrin yẹn ká máa súnmọ́ wọn torí pé ẹrú ò lè lọ́kọ àmọ́ pé tó bá ti wá lóyún fún olówó yẹn bàbá olówó yẹn tó bá ti lóyún fún ó ti dìyàwó ẹ̀ ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn fẹ́ kán lóyún àmọ́ Ọlọ́run gbà wọ́n láàyè ká máa súnmọ́ àwọn ẹrú wọn Ọlọ́run ọba ní ẹni tó bá ti wá jẹ́ pé ìyàwó rẹ̀ nìkan ṣoṣo ní súnmọ́ Ọlọ́run ọba ní fa innahum ghayru malumin àwọn eléyìí ṣe ẹni ebú àwọn eléyìí ó jèrè gbogbo àwọn tó wá jẹ́ pé ìyàwó wọn nìkan ni wọ́n ń súnmọ́ Ọlọ́run mọ́sá fàwọn náà sínú àwọn tí ó jèrè Ọlọ́run já jèrè iṣẹ́ Ọlọ́run já jèrè ìyàwó Ọlọ́run já jèrè ọmọ Ọlọ́run já jèrè ọkọ Ọlọ́run já jèrè ayé táwa yìí gan wọ́n ní ayé yìí wọ́n ní kò dá fẹ́ni tí ń ṣe sìná torí pé kò ní gbádùn bẹ́ẹ̀ wàhálà ọmọ jálù wàhálà irisirisi ní ọmọ jálù kò ní tìǹda kan tán èmi ò tún dé nítorí pé Ọlọ́run ti ní kò sínú àwọn tí ó jèrè yóò ṣe wàhálà jama nígbà tí wọ́n bá fi di ending tó yẹ kó máa jẹun wàhálà wọ́n bá lọ lè involve nínú sìná wọ́n bá gba gbogbo owó rẹ̀ pátápátá aṣẹ́wó bá kó lọ aṣẹ́wó ń gba mọ́tò lọ́wọ́ àwọn èèyàn aṣẹ́wó ń gbà wọlé lọ́wọ́ àwọn èèyàn aṣẹ́wó a máa gbà láfíà lára yàn aṣẹ́wó máa gba ìmánì lára yàn aṣẹ́wó a máa gbẹ̀mí yàn yóò gbowó lọ́wọ́ ẹ̀ yóò sì pa yóò sì gba mọ́tò ẹ̀ àwọn tí wọ́n ń ṣe sìná àwọn náà máa ń tí àwọn ń lù sínú ayé díẹ̀ náà ni títí tọ́lọ́wọ́n bá aláwọ̀ fi mú ọ àfi kó túbá ọba ti túbá gbogbo tó ti lọ Ọlọ́run sì dá padà fún ọ Ọlọ́run dá iyì rẹ padà yóò dówó ẹ padà yóò dá gbajúmọ̀ ẹ padà Ọlọ́run dá àlàáfíà ẹ padà yóò dá ìmọ́lẹ̀ tọ́lọ́run yóò dá padà. Ànábì sallallahu ní la yu'min Ànábì ní ti ṣe sìná tó bá lóun gbọ́ lóun gbọ́ kọ̀ gbàgbọ́ o Ànábì ní sallallahu alaihi wasallam la yazni zani wa huwa mu'min Ànábì lẹ́nìkan ní máa ṣe sìná kọ́ máa báyàwó yàwó lásìkò àbí kọ́kọ́ ọlọ́kọ́ máa gùn lérí mọ́lẹ̀ kọ́ wá lóun gbọ́ lóun gbọ́ kọ̀ gbàgbọ́ àwọn olùgbàgbọ́ ni wọ́n ń sọ yìí qad aflaha al-mu'minun àwọn olùgbàgbọ́ gangan lọ́lọ́run sọ yìí Ọlọ́run bá wá yọ àwọn oníṣìnákù ń bẹ̀ pé wọ́n gbàgbọ́ ìmánì rẹ̀ lọ pátápátá o ìmánì rẹ̀ dínkù àmọ́ kò ní sínú àwọn olùgbàgbọ́ òdodo tí ìmánì wọn pè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sìná ṣíṣe wọ́n ní àdámà ọmọ èèyàn òun náà ni pé kọ́fẹ́ ṣe sìná àdámà ọmọ èèyàn Ànábì ní al-aynu tazni wa zinaha an-nadhar Ànábì ní gbogbo ojú ní máa róbìnrin ní ọmọ wo Ànábì ní sìná ojú ó ti wà lára gbogbo ẹ̀dá Ọlọ́run kataballahu Ọlọ́run ọba aláàtí kọ àkọọ́lẹ̀ pé gbogbo ọmọ èèyàn pátá ní oní ọmọ ṣe sìná ojú rẹ̀ ọmọ ṣe sìná tó bá ti ń wò kú wò ojú ń ṣe sìná nìyẹn lẹ́yìn náà tí ọba ti ń gbọ́gbọ́ púpọ̀ etí rẹ̀ ọmọ ṣe sìná ọ̀rọ̀ tó ọmọ gbọ́ tára rẹ̀ ọmọ lé etí rẹ̀ ń ṣe sìná nìyẹn ọwọ́ rẹ̀ ọmọ ṣe sìná tó bá ti ń bọ obìnrin olóbìnrin lọ́wọ́ tí ò lẹ́tọ̀ ọwọ́ rẹ̀ ń ṣe sìná nìyẹn ẹsẹ̀ náà yọ ọmọ ṣe sìná bí máa ti rìn lọ bí tí wọ́n ti ń ṣe sìná Ànábì wa ní Ọlọ́run ọba Allah Ọlọ́run ọba Allah ó ṣe gbogbo àwọn eléyìí ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ṣe wá rí níjọ́ tí ìbá ti wá fi nǹkan ọmọkùnrin rẹ̀ tó bá ti fi síbi nǹkan ọmọbìnrin Ànábì ní alfarij wá rí abẹ́ rẹ̀ yukadhibu aw yusaddiquhu aw kama qala sallallahu alaihi wasallam Ànábì ní abẹ́ rẹ̀ ni ó wá sọ gbogbo sìná yẹn dòótọ́ àbí kó pe àwọn sìná yẹn kó pe nírọ́ yọ kàn gbẹ̀sẹ̀ kéékèèké pé ó wò kú wò ọgbọ̀wọ̀ kú gbọ́ orin àmọ́ kò padà rí ṣe mọ́ ọlágùn lọ ńgbọ́dọ̀ ọkọ̀ bọ́mọ yẹn bẹ̀ mọ́ Ànábì ní abẹ́ rẹ̀ gangan ni ó wá sọ sìná dòótọ́ àbí kó pe nírọ́ gbogbo àwọn eléyìí òun náà ní nǹkan tí máa ń tìyàn gbọ̀ngbọ̀n ojú lásọ àti tiwa
àti ìrìn ẹsẹ̀ wa. bọ́bá lóò ní ṣe sìnà tó ń wò kú ọ padà sí, olóò ní ṣe sìnà wọn gbọ́gbọ́ kúgbọ́ ọ padà sí, olóò ní ṣe sìnà òun rìn ìrìnkúrìn lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe àgbèrè wọn náà padà jọyìn wọn. ìjọ tó bá ti wá kán lù báyìí ìjọ náà ló rógò lọ́dọ̀ Ọlọ́run ó ti jábọ́ níwájú Ọlọ́run ọba wa. kọlọmọdé ajábọ̀ o kọlọmọsá ìsánú wa. asibabu zina Ọlọ́run ọba ní wala taqrabu zina. Ọlọ́run ní ẹ má súnmọ́ nǹkan tí ó mú yín ṣe sìnà kẹ́ má bàa dún ní sìnà. kí wọ́n á la àwọn muqarribatu zina àwọn nǹkan tí máa ń mú yàn ṣe sìnà tọ́lọ́run ọba aláàní ká jìnnà sí tá a bá sì ti jìnnà sí sìnà ò ní rọrùn fún wa láti ṣe. alákọ̀ọ́kọ́ kashful awra kádàkùn torí tọ́lọ́run ọba wa gbogbo àwa tá a bá fi sìnà kọ́ máa ṣẹlẹ̀ láwùjọ lọ́kùnrin wa lóbìnrin wa ẹ jẹ́ á máa bo òhò ara wa. ọkùnrin náà ní òhò obìnrin náà ní òhò àwọn afá ti ṣàlàyé gbogbo ẹ̀ láti ìdodo sí erúkún rẹ ẹnìkankan ò gbọ́dọ̀ rí lẹ́yìn ìyàwó ilé rẹ̀. nínú ọmọlúwàbí ni kò bo àyà rẹ náà nítorí pé àyà náà máa ń dá fìtínà lẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n bá ti ń ráyà rẹ̀. wọ́n máa rìn lẹ́ni tí ó wọṣọ ká wọṣọ yẹn Ọlọ́run bá fi bò wá láṣìírí ó fi dẹ́kun ṣìnà. Ọlọ́run Allah subhanahu wa ta'ala ní ya bani Adam Ọlọ́run bá ní mo pè èèyàn ọmọ anábì Adam qad anzalna alaykum libasa Ọlọ́run bá ní mo ti sọ aṣọ kalẹ̀ fún yín yuwari sawatikum warisha mo sọ aṣọ kalẹ̀ fún yín ṣe aṣọ ọbọ̀lẹ̀ látọ̀kẹ́ sánmà bí Ọlọ́run sọ nǹkan tí ó daṣọ nǹkan tí ó di aṣọ Ọlọ́run sọ kalẹ̀. Ọlọ́run ní ìwárí sawatikum kẹ́lẹ́ máa fi bo nakedness yín òhò yín warisha mo tún wá sọ àwọn aṣọ kan kalẹ̀ tó jẹ́ pé ẹ máa fi yẹn ṣọ̀ṣọ́ ọ̀ṣọ́ ni fún yín tẹ́ bá wọ̀ tán ẹ wà yáyì. Ọlọ́run ní àánú ni mo fi ṣe fún yín. aṣọ máa jẹ́ ọ̀ṣọ́ kí ni ó tún máa jẹ́ ìbò òhò ara torí tá a bá bo òhò ara fìtínà máa ṣẹlẹ̀ sáwọn obìnrin tóbìnrin náà bá bo òhò ara fìtínà máa ṣẹlẹ̀ sí àwọn ọkùnrin torí ẹ̀ lọ́lọ́run fi sọ aṣọ kalẹ̀ fún wa lọ́lọ́run fi ní káṣọ kó máa wà. Suratu Al-A'raf ayah 26 Ọlọ́run bá aláwọ̀ wá ń sọ fáwọn obìnrin Ọlọ́run pè àwọn obìnrin Allahu Akbar Ọlọ́run fẹ́ràn wa kò sí nǹkan kan tí wọ́n gbà lọ́wọ́ wa táyé wa fi rí báyìí Al-Qur'an ni wọ́n gbà Al-Qur'an ní àwa wo tó wà ń bẹ̀ mọ́ lákàn fi sàdúrà kádìde. Ọlọ́run bá ní yá ayyuhan nabi Ọlọ́run ní mo pọ̀ rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kul li azwajik bá mi sọ fáwọn ìyàwó ẹ̀ àwọn ìyàwó ẹ̀ wa banatik àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin tí wọ́n ti bàlágà banat wa nisa'il mu'minin gbogbo àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé bá mi sọ fún wọn ipe yudnina alayhinna min jalabibihin tí wọ́n ti fẹ́ jáde nínú ilé kí wọ́n máa gbé jàlè bábà wọ̀ wọ́n tó kéwú ọ̀ṣàgbọ́ jàlè bábà látòkè délẹ̀ yóò bo gbogbo ara obìnrin. Suratu Al-Ahzab Quran 33 verse 59 Ọlọ́run ti ní káwọn obìnrin káwọn náà máa bo kíni kí wọ́n máa bo ara tiwọn pẹ̀lú jàlè bábà nítorí pé gbogbo tó wà lára àwọn obìnrin pátá láti kánná ẹsẹ̀ wọn títí tó fi dé irun eré wọn gbogbo ẹ̀ pátápátá ní máa ń fìtínà ọkùnrin. Ọlọ́run ní kí wọ́n máa bò wọ́n máa lo jẹ̀lbáàbù. Ọlọ́run tó sọ ọ́nù àyà kan ó ní wala yadribna bi khumurihinna ala juyubihin Suratun Nur àyà 31. Ọlọ́run ọba ní àwọn obìnrin kún fi aṣọ bò ala juyubihin ọrùn wọn kí wọ́n bo ọrùn wọn nítorí kí ọyàn wọn kọ́ mọ́ àpẹ́ àṣìta. àyà yẹn sọ̀kalẹ̀ lọ́tọ̀ Ọlọ́run sọ wá sọ àyà jẹ̀lbáàbù torí kò sí tí máa ń fìtínà ọkùnrin láyé tó tó ọyàn obìnrin inú wàhálà tọkùnrin máa ń kó sí nílé ayé òun náà ni kọ́ máa rí ọyàn obìnrin bóyá kọ́ máa rí físíkà àbí kọ́ máa rí lábẹ́ aṣọ tó fi dé pé jẹ̀lbáàbù ọyàn ò ní hàn síta jẹ̀lbáàbù téèyàn bá rán tọ́yàn bá wá tún wá hàn jẹ̀lbáàbù kọ́ ẹ̀
ọlọ́run ọba ní wal yadribna bi khumurihinna ala juyubihinna láti fi dẹ́kun ṣìnà. ọlọ́run ọba ní káwọn obìnrin láàmú tó wà ń bẹ àṣẹ ni ọlọ́run pa wọ́n láṣẹ ipe ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ má máa bo àyà yín tẹ́ ẹ bá ń jáde nítorí kíni jama nítorí àdánwò táwọn ọkùnrin ó kó sí. Ànábì ní ataraktu ba'di fitna, Ànábì ní wàhálà ń bọ̀ lẹ́yìn mi tí ma lọ ma taraktu ba'di fitnatan ashadda 'ala ar-rijali mina an-nisa. àmọ́ kò sí wàhálà tí ó tó wàhálà obìnrin táwọn ọkùnrin tí wọ́n máa fèsì. kò sí wàhálà tí ó tó wàhálà obìnrin ni wọ́n máa jẹ́ pírọ́blẹ̀mù wọn. ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa jábọ́ wájú Ọlọ́run wájú àwọn èèyàn, yóò máa jábọ́ nínú ọlá, yóò máa jábọ́ nínú òpó, yóò máa jábọ́ nínú wìláyà, yóò máa jábọ́, yóò kú díẹ̀ tí ó sórí rẹ báyìí á sún sẹ́yìn látara azina. ló ṣe jẹ́ pé gbogbo àwọn ọmọ tiwa àwọn ìyàwó wa ẹ dákun ẹ̀já pa àwọn láṣẹ kí wọ́n má dákun yìí tó wà láwùjọ. sọ̀rọ̀ pé àwọn tí ì ṣe mùsùlùmí àwọn ni wọ́n contribute sí ṣìnà tó fi pọ̀ rẹpẹtẹ báyìí látara àyìnmá wọṣọ gbogbo ọmọ rẹ obìnrin gbogbo ọmọ wọ jàlíbáàbù àṣẹ ọlọ́ni ọwọ́ náà ó tọmọ rẹ ọba wọ ìwọ tí ìyàwó rẹ ọba wọ jàlíbáàbù ọwọ́ náà ó ọlọ́run fi aṣọ yẹn ó fi dẹ́kun wàhálà ni ó ọlọ́mọ pé yín tó wà ń bẹ̀ ẹ àlè withstand ẹ̀ ala ya'lamu man khalaqa huwa al-latiful khabir sọlọ́wọ́n ọmọ tó dá síbẹ̀ ni ìwọ náà mọ́tò wá jọyìn wọn ẹni sì wọṣọ tó há jàlíbáàbù tó transparent bákan náà ni kọ̀wọ́ kankan níta fẹ́ kó bò kó ṣe kí ni kó bó. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yọ́ mayami nínú àwọn kan tí máa ń fa zina òun náà ni itlaqul basar ala al-awrat kí ọkùnrin kó máa wo nakedness obìnrin àbí kóbìnrin kó máa wo nakedness ọkùnrin kọkùnrin máa wo òhò obìnrin àbí kóbìnrin máa wo òhò ọkùnrin àbí ká máa tẹjú mọ́ra wa ló ti jẹ́ pé obìnrin tọ́jú olùgbàgbọ́ òdodo ẹ ní rí kọ́ máa wo ọkùnrin tí ò lẹ́tọ̀ọ́ sí kọ́ máa wo kọ́ dájú kọ́ báyìí yóò máa bá a sọ̀rọ̀ yóò sì gbójú sẹ́gbẹ́ kan torí bí ṣe ń wo tójú wọn bá ń pàdé mẹ́sàn-án mẹ́wàá ó lè fa kí ìfẹ́ kó bọ́ sáàrin àwọn méjèèjì. ọkùnrin náà tí wọ́n rán sí yàwó àbọ̀fẹ́ ra nǹkan àbóníbùkátà wọ́n rán síbi kan ọ̀fẹ́fẹ́ nìkan ní kankan láì ṣe yàwó rẹ̀ láì ṣe ìyá ẹ̀ láì ṣe àwọn ọmọ rẹ̀ àwọn àǹtí ẹ̀ kò gbọ́dọ̀ máa wò wọ́n báyìí o yóò máa bá sísá yẹn sọ̀rọ̀ yóò gbójú sẹ́gbẹ́ kan àbí kó máa wọlé ká máa wúra wa báyìí opposite sex táyì sẹ́lẹ̀tọ̀ ara wa ọlọ́run gbégilé ọlọ́run mọ̀ pé bí ojú bá dé kojú wàhálà ó ṣẹlẹ̀ tójú bá ti pàdé ṣètàn lè lò láti ṣe kíni láti jẹ́ kí ó fi ìfẹ́ yín sẹ́mi ara yín. Ànábì ní obìnrin bá ń lọ idha aqbalati fi surati shaitan Ànábì ní mi bá ń lọ lọ́ọ̀kan máa wọlé ní o máa wọ ẹ̀yìn rẹ o wa idha aqbalati fi surati shaitan tí máa sì ń bọ̀ lọ́ọ̀kan tó kọjú sí ọ Ànábì ní máa wo bí sí ń bọ̀ o máa wo bòmí o. Ànábì nítorí pé àṣetáàní tọ́ba ilé lọ mọ́lẹ̀ tọ́ba wò tí nǹkan kan bá bọ́ṣẹ́ lẹ́mìí pé ha ẹ wo bó ṣe rí báwa ṣe ń wo obìnrin làwọn obìnrin ń wò wá látara yìí máa tẹ́jú mọ́yàn tẹ́ bá ti wá wò ó yóò wá ju ìfẹ́ rẹ̀ sẹ́mi ẹ̀ tẹ́ bá ti ju ìfẹ́ rẹ̀ sẹ́mi ẹ̀ tọ́ bá sáde ọlọ́run èèyàn ti ní problem wàhálà ti dé kọ́dà obìnrin mi tọ́jú pé ọkọ rẹ̀ gan ó ti sunu ilé tí ọ̀sẹ̀ kà sí tó fẹ́ kọ́lẹ̀ tí ò jọ lójúmọ́ nígbà tí ara àta ni wọ́ nígbà tí wọ́n ti wò yẹn ṣètánì yóò wá ṣàyànà rẹ̀ yóò wá gbé tóbi yóò beautify rẹ̀ ọ̀wá ní sùnmọ́ ó sùn tì látara tó ti rí ọlọ́mọba Allah ó ní kullil mu'minin ẹ̀rí àwọn mùmíní ọlọ́run dádúkọ kìí sáwọn tí ó ti gbà Islam tòun ti ìmánì tí wọ́n níyẹn náà ọlọ́run tó ń pàkíyèsí wọn nígbà ìmánì ti wá ó àmọ́ ẹ ṣọ́ra ọlọ́run ní bá mi sọ fún gbogbo àwọn mùmíní òdodo kullil mu'minina yaghuddu min absarihim ọlọ́run bá ní bá mi sọ fún àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n rẹjú wọn wa yahfadhu furujahum kí wọ́n lè bá àràbẹ̀ wọn sọ tó bá ti rójú sọ ọ̀rọ̀ abẹ́ sọ torí tó fẹ́ ṣe yẹn ojú rẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ rí tó bá ti rí kúrì ò ní ṣèṣekúṣe. Suratu Nur ọlọ́run ti sọ bẹ́ẹ̀ àyá 30 ọlọ́run ní wa kullil mu'minat ẹ bá sọ fún àwọn obìnrin àwọn ajíṣẹ́ náfìlà náà àwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin àwọn olùpáyọ̀ ọlọ́run tọ́lọ́n bá ti fi ìmánì ròyìn yàn
adé pé èèyàn ti ga nípò lọ́dọ̀ Ọlọ́run ní báwọn obìnrin yẹn náà mi wọ́n ti jẹ́ ní ire tó ẹ bá mi sọ fáwọn náà pé yakutudna min absarihin káwọn náà kàn rẹ̀ ju wọn ká máa wo àwọn ọkùnrin o wa yafatina furujahun kí wọ́n lè bá arábẹ́ tí wọ́n náà sọ Suratu Nur aya 31. Allah subhanahu wa ta'ala ó jẹ́ àmọ̀ pé nadharatun fabtisamatun fasalamun fakalamun famu'idun faliqa rírí yẹn ni máa ń bẹ̀rẹ̀ tó o bá ti máa wò kú wò ò ní fẹ́ràn sìnà bó o bá ti ń wo àwọn aṣẹ́wó òun àwọn akọrin òun wo àwọn tí wọ́n síra lẹ̀ bóyá wọ́n ń lọ àbí wọ́n ń bọ̀ ọ wà níwájú ta ọ wà lérí fóònù ẹ ọ wà nínú mọ́tò ọ wà ní school ọ sàn wo obìnrin bí ṣe lọ bí ṣe ń bọ̀ o ti gbẹ́sẹ̀ lé ojú ọ̀nà kan nínú àwọn ojú ọ̀nà tí máa ń rèèyàn sínú sínú ṣiṣẹ́ bọ́tọ́ bá ti ń rẹjú orí ọ̀rẹ́jú orí ọ̀rẹ́jú ó bá ti ń rẹjú Ọlọ́run máa fi mọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ ọ wà kórìíra àzínà nígbà tó rẹjú àmọ́ tó bá ti rẹjú tó mọ̀ pọ̀ gbọ́rọ̀ nìyẹn Allah sì ti kìlọ̀ fọ́ definitely ẹni tí ó bá ti rẹjú oyè yọ padà ṣe sìnà ọpẹ́ ọ̀yà nítorí pé ṣètọ́nù tí ò jí ọrẹ́jú yẹn òun náà ni ó ti gbàngbàn tí ó fi padà lọ́lẹ̀ ṣe kíní lọ́lẹ̀ ṣe sìnà ó lè má jẹ́ ẹni tó rí ní ọba ṣe o ó lè jẹ́ lómi àmọ́ ṣètọ́nù ni wọ́n máa ti pé lálẹ́ iṣẹ́ ó gbọ́dọ̀ ṣe sìnà lọ́sẹ̀ iṣẹ́ ó gbọ́dọ̀ ṣe sìnà látara nítorí ṣe kíní nítorí fojú kó ẹ máa wo títóbi ọ̀rọ̀ títóbi ẹni tí ń sọ̀rọ̀ yẹn jẹ́ àmọ́ wò ta ni ń sọ̀rọ̀ jẹ́ mọ́ Allah ìjọba dẹ́rù bá yẹn ni o ìpè àṣẹ kákan wo fọ́ọ̀nù ni kákan máa wo fíìmù kákan máa wo dírámà ṣé kíni yẹn wá ní ṣe nínú ayé yẹn náà ó lè má jẹ́ ènìyàn ó lè jọ́la ẹnìkan sọ̀rọ̀ kan nínú àwọn ìtàn àwọn ẹni ibú tí wọ́n máa ń sọ yẹn ìpè Ọlọ́run fún un lówó débi pé gbogbo fíìmù tí wọ́n wò lé ayé bó ṣe Ghana ni wọ́n ti ń ṣe fíìmù yẹn ló ti rí fíìmù yẹn wò yóò wọ plane yóò lè wá obìnrin tí ó ṣe fíìmù yẹn yóò lè wá kan yóò sì ná gbogbo owó sí títí tó fi bá ṣe sìn ná yóò sì padà sí Nàìjíríà nítorí pé ó ti wo ohun tí ó yẹ kó ṣe kíni ó ti rí pàlàpàlà ọyàn rẹ̀ ó ti rí bí ìbàdí ẹ̀ ṣe rí ó ti rí ọrùn rẹ̀ ó ti rí ẹsẹ̀ rẹ̀ ṣètọ́n ti wájú òkúti ẹlòmíín bẹ ládùúgbò tó jẹ́ pé gbogbo àwọn ìyáálé tẹ̀ ń rí yẹn ẹlòmíín bẹ tó jẹ́ pé ó ti dára nínú síríìtì tẹ́mọ̀ ó ti dá wa lálẹ́ gan Ọlọ́run Allah nìkan lọ́ba tí ọmọ ọjọ́ ẹ̀yìn lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa fóònù wa ẹ̀jẹ̀ amójútó ìròyìn mo fẹ́ gbọ́ ìwòkú lọ́mọ wò ẹ̀yọ́ máa yá ẹlòmíì ọ̀sẹ̀ nìkan míì yọkàn sẹ́ni kankan sáwọn èèyàn yóò ti gbà pé pé tóun sẹ́ni yìí òhò ni ẹni yẹn wà ẹ máa wò pé ṣé ẹ̀sìn òye wọ ọmọ ni ṣé ọmọ tó ń ṣe mọ́ ni kásẹ̀ lẹ́nìkan ṣe mistake sẹ́ni tí ọ̀dà sí ọ ọ̀dẹ̀ parẹ́ wọn náà tó wá ń sẹ́ni ẹ̀sẹ̀ lómi ọmọ pé wọ́n ní polówó ọjà ni àdá kankan mọ̀mọ́ ìtẹ̀yìn bá ń wò ní físíkà báyìí àti ìtẹ̀yìn ń wò lérí fóònù tẹlifíṣàn ìdájọ́ kan náà méjèèjì torí méjèèjì náà ni máa mú fún ara ọkùnrin tí ń wo dírámà sẹ́mi pé àwọn obìnrin tó wà ń bẹ̀ ní wò obìnrin tó náà wo dírámà sẹ́mi pé àwọn ọkùnrin tó wà ń bẹ̀ ní wò ìtẹ̀ ń ṣẹlẹ̀ ní jẹ̀mọ́ àti bọ́ sínú àgbáláyé àwọn òyìnbó àwa máa burú láburú mọ́ ẹlẹ́mi ojú òkú gan yóò máa wo sex film èmi ló sì balẹ̀ ìpè bí kú bá ṣe bá ọ bí kú bá dé tí màláíkà kú tọkàn pa ọ síbẹ̀ ìwọ bó ṣe fẹ́ dìde wájú Ọlọ́run wọn tí wọ́n fi gbé ọ dìde wájú Ọlọ́run pé n tó ń ṣe gbẹ̀yìn nìyẹn ittaqullaha fi khalawatikum wọ́n ní gbogbo wa ìjà bẹ̀rù Ọlọ́run ọba ní kọ̀kọ̀ àyè sábà wò ní gbangba àmọ́ sojú báyìí láàrin àwọn èèyàn tó bá kú ọ nìkan ọmọ bó ṣe máa ń ṣe tó bá kú ọ nìkan ọmọ tó ń dáwò ọ̀parẹ́ o ọlọ́mọba aláàkìlọ̀ ò sì gbọ́ wàhálà òde o ọlọ́mọsà sọ ẹni kọ̀ọ̀kan wa anabi sọ fún Ali ibn Abi Talib Ali ìgbà kẹrin àwọn sahaba anabi ní la tutbi' an-nadharata an-nadhara tó o bá ń lọ tí ojú rẹ bá sa obìnrin kan Ali la tutbi' má tún wò kejì o ẹ̀ pé èèyàn kan lọ ọkàn rí obìnrin lógìkì sábà pé èèyàn mọ̀ pé obìnrin yẹn dá kò sẹ́ni tí ó mọ̀ pé obìnrin tó dá ní lọ kò sẹ́ni tí ó mọ̀ pé ọkùnrin tó dá ní sékíní ní lọ yìí anabi wa ni wàhálì anabi sàlàyé fún wàhálì ìgbà kẹrin àwọn sàhábà la tutbi'i an-nadharata an-nadhara
tó bá ti rí kan tó rí pé ojú rẹ̀ kàn sí mistake rí anabi la tó ti bẹ́ẹ̀ mọ́tò wò kejì o fa inna laka al-ula tàkọ́kọ́ yẹn ni wọ́n fẹ́rí ẹ̀jìn ọ́ torí pé lógìgì lórí so tó bá tó ń wò tó wẹ̀yìn báyìí wa laysat laka al-akhirah ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n kọ ìṣẹ̀lẹ̀ fún ọ ní o torí ẹlẹ́ẹ̀kejì yẹn ọmọ ọmọ wo ni torí tá lákọ̀ọ́kọ́ yẹn ó sì ṣe kíni ó sì ṣe rí ni nígbà tá anábì ń sọ fún Ali pé wàá lọ bá Ali tó bá wo obìnrin lẹ́ẹ̀mejì lẹ́mí rẹ̀ wá balẹ̀ ipe torí pé o ti ń ṣe súnà torí pé o ń dìde kìyàmù lẹ́yìn tí wọ́n tó sọ àbà ẹ jẹ́ a ṣọ́ra pẹ̀lú àwọn ìwòkuwò tá a máa wò àwa ń bíṣẹ́ àwa ní skul àwa ní occasion ká sọ ojú wa torí kí àṣetáni kọ́mọ bàbá tiwa jẹ́ obìnrin náà máa sọ́jú ẹ̀ ọkùnrin náà máa ṣe kíni yóò máa sọ ojú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí máa mú yàn rọ́ọ̀lù sínà al-khalwa bil-mar'ati al-ajnabiyya òun náà ni kéèyàn máa wà ní kọ́lọ́fín pẹ̀lú ìyàwó oníyàwó àbí pẹ̀lú ọmọ tó ti bàlágà tí ò sí igi láàrin yín kọ́dà bọ́ ń kọ́ lálùkọ́ rání ẹ̀ gbá gazita ni ó dùn lọ́ọ̀kan ọmọ ká òun náà máa gbọ́ kóbìnrin ó ṣe máa kọ́ gángan nípìnlẹ̀ tá a bá wá róbìnrin má nígbà dọ̀rọ̀ tá a fàbà lóhun kọ́ àwọn èèyàn ní kéwú ẹ̀yọ́ máa yá mi wọ́n gbọ́dọ̀ bọ́ sínú yàrá wọ́n bọ́ síta àdúgbò yọ́n máa rí wọn. ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ òun àtọ̀gá rẹ̀ wọ́n jọ wà lọ́fíìsì àdíngbà mi wọ́n tún ní ọ̀gá ẹ̀ àti ìyàwó arákùnrin yẹn wọ́n ní wọ́n travel ọkọ sì ń bẹ lé ẹ bá béèrè pé ìyàwó ẹ̀ ń kọ́ lónìí wọn àtọ̀gá yìí travel wọ́n ṣiṣẹ́ lọ wọ́n lọ bí iṣẹ́ wọ́n lè ṣe mítìn l'Abuja ọlọmọṣẹ́wá lórí ibú owó tí ń pàjọ owó tí ò ní kó délé owó tí ọlọ́run ti yàlùbáríkà lọ́wọ́ rẹ̀ kó tó gbà ọlọ́run ti yàlùbáríkà rẹ̀ ìyàwó rẹ̀ wá ní ọ̀lẹ́ potí fáwọn ọkùnrin lọ́fíìsì ìyàwó rẹ̀ ní ọ̀lẹ́ potí ilé bomi sínú kọ́ọ̀bù fún MD nínú yàrá nínú ọ́fíìsì ìyàwó ilé tiẹ̀ ilé nu tébù lọ́dọ̀ ọkùnrin kan ọ̀daràn lọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin o kọ́lọ́mọ bàálà kọ́mọ́sà tún ọ̀pọ̀lọpọ̀ ṣe torí ń tàjẹ́ báyìí àṣìgbọ́n wọn torí táwọn èèyàn jẹ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-khalwa yìí kọ̀yọ́ ẹnìkan kan lẹ̀ obìnrin tí ó bá ti jẹ́ lẹ́tọ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ wà ní kọ́lọ́fín anabi sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́n ọba aláṣọ àyà kalẹ̀ fáwọn sàhábà ọlọ́wọ́n ọba ní wa idha sa'altumuhunna mata'a ọlọ́wọ́n ní sọ fún wọn àwọn sàhábà tí wọ́n ń tẹ̀lé ọ Allahu akbar ikimala ń bẹ ní ọ̀rọ̀ yẹn sórí tó bá ti jọ́ga àbọ̀ jẹ́ àfa àbọ̀ jẹ́ eléri ikọ̀ kan àwọn tí wọ́n ń tẹ̀lé ọ máa ṣọ́ra fún wọn jí gáàpù ọ wà láàrin wọn àtàwọn ìyàwó ẹ̀ àwọn ẹbí àwọn àbúrò obìnrin ọyẹ ọlọ́run nìkan ló lè jẹ́rìí ẹni tí ó fẹ́ràn obìnrin má jẹ́rìí ẹni kankan kọ́lá má jẹ́rìí dírẹ́fà rẹ̀ ẹni tí sinna bẹ lọ́kàn rẹ̀ ọlọ́run nìkan ló lè jẹ́rìí ẹ̀ má sọ pé mo gba alágbájá gbọ́ ìmọ̀ ṣe kìámù lé ìmọ̀ ń dìde onírúgba sòkòtò rọ̀ balẹ̀ bó ṣe wáyé ẹni rẹ ni ìyàwó mẹ́rin bẹ́ẹ̀ lé ẹ̀ ìrọ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ àrùn yẹn ọlọ́run nìkan lọ́bẹ̀ ní tí ń bẹ lọ́kàn yìí lóòṣe ní sí ìyàwó rẹ̀ tẹ́ntẹ́rẹ́ àtàwọn ọmọ rẹ̀ tẹ́ntẹ́rẹ́ ọlọ́run ní wa idha sa'altumuhunna mata'a ọlọ́run ọba ní ìrẹ́ ànábì bá mi sọ fún àwọn sàhábà yìí pé tẹ́ ẹ bá ní nǹkan kan lò mata'a àwọn nǹkan tẹ́ fẹ́ lò ẹ fẹ́ gbóúnjẹ ẹ fẹ́ gbabọ́ ẹ fẹ́ gba nǹkan kan tẹ́pẹ́ nídìí ẹ̀ nínú ilé ànábì sallallahu alaihi wasallam fas'aluhunna min wara'i hijab ẹ má wọlé lọ lè bá àwọn ìyàwó ànábì nù lé o kọ́mọ́ bá di khalwa àwọn sàhábà tọ́lọ́wọ́n bá aláàdé ká má wọlé lè bá àwọn obìnrin atharun nasi quluba àwọn ni ẹ̀mí wọn dáa jù wa ahsanun nasi khulqa àwọn ni wá wọn dáa jù àwọn ni wọ́n bẹ̀rù Ọlọ́run wa atqan nasi fil ibada wa fi kulli shay Ọlọ́run wa ní tọ́wọ́ ti dọ̀rọ̀ obìnrin sọ pé ká má wọlé o fas'aluhunna min wara'i hijab gbogbo tẹ́ bá fẹ́ gbà ẹ má gbà lẹ́yìn kọ́tìn ẹ má gbà lẹ́yìn lẹ́kùn lẹ́yìn kọ́tìn wọ́n máa ná sí yín lẹ́yìn kọ́tìn báyìí ẹ fẹ́ gba bọ́ ẹgbà ẹ fẹ́ gbóúnjẹ ẹgbà ẹ fẹ́ gba aṣọ kan ẹnìdín kankan Ọlọ́run ní rẹ̀ ànábì sọ fún wọn ká má wọlé ká má gba tí wọ́n bá gbà ká má gbà lẹ́yìn kíni
lẹ́yìn gàgà dhalika atharu li qulubikum eléyìí ni ó jẹ́ kí ẹ̀mí yọ́n mọ́ ẹ̀yin sàhábà wa qulubihinna eléyìí náà ni ó jẹ́ kẹ́mi àwọn obìnrin tó wà nulẹ̀ náà kó mọ́ tẹ́yìn ọba ti wọ̀dọ̀ wọn táwọn náà gbà yín lálejò ọkàn yọ́n mọ́ àmọ́ tẹ́ bá ti wọlé tọ́ra yín ọkàn yọ́n dọ̀tí. àbúrò rẹ̀ gan àbúrò ọkọ ó gbọ́dọ̀ filẹ̀ nínú yàrá rẹ̀ Ànábì ní iyyakum wad-dukhul ala an-nisa Ànábì ní ọdọwọ́ yín ẹ̀yẹ́ máa jálù àwọn obìnrin nulẹ̀ kẹ́ máa wọlé afara'aytumul hamwa àwọn sàhábà ní àwọn àbúrò wọn kọ́ ṣé wọ́n lè wọlé láì gba yọ̀ǹda Ànábì ní alhamu wal maut Ànábì ní wọn ò gbọ́dọ̀ wọlé yín àwọn gangan fúnra wọn ikú ni wọn o àbúrò rẹ̀ ó lè gbàyàwó ẹ̀ tó bá rí ìrìkúrì ọba nínú aṣọ tí òye kọ́ banú ẹ̀ ìyàwó jáde sí lọ́wọ́ ó padà sẹ́yìn àwọn ni ọkùnrin wa mẹ́ ẹ sọ fún mi ọkùnrin yẹn ti ní problem bó ṣe jòkó lẹ́yìn ó ti ní problem kò ní sọ fún ọ káti wá gba àwọn ọ̀rẹ́ rẹ̀ bó lè ṣe wá gọ̀ débi pé kò máa sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé ẹ̀ ń sún lé èmi náà ń bọ̀ ẹni ká jẹ́ àkàn ń ṣe lálejò kan fún yín ní tì kan fún yín lómi olórí ibu lọkùnrin yẹn olórí ibu rẹ̀ o sì fẹ́ dáná sí ìyàwó rẹ̀ lọ́rùn o fẹ́ dáná sọ̀rọ̀ rẹ̀ lọ́rùn o fẹ́ dáná sí rẹ̀ lọ́rùn ẹjọ́ wọlé ni ọ̀pọ̀ sí yàrá kan ìwọ ló sì lọ lè gbóúnjẹ wá kì í ṣe ìyàwó rẹ̀ ní ọmọ sáfù bí ìyàwó rẹ̀ bá sáfù ọ̀rẹ́ rẹ̀ ọmọ tó ń ṣe tó jẹ bá ti délẹ̀ tán yọ kanlẹ̀kùn abúkíní oúnjẹ ti délẹ̀ ó lọ kitchen ó gbé ó bomi sanwó ó mú handkerchief ó mú tissue paper ó gbé fúrúùtù fún rẹ̀ ọmọ lọ́mọ bọ̀ gbogbo tó ń ṣe ìbádà ni àmọ́ kan wá pé kí ìyàwó rẹ̀ ọmọ sáfù àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n sáfù ẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ń fojú ẹ̀gbẹ́ kan wò ìyàwó ẹ̀ owó sì mà alẹ́ rí àwọn èèyàn mi wọ́n gòdè yóò wá gba ìyàwó ẹ̀ láàyè yìí pé ayé màtá bá níjà ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni kọ́ máa lọ yóò wá lóde jókòó ti ọ̀rẹ́ ọkọ rẹ̀ wọ́n wá jọ máa sọ̀rọ̀ wọ́n máa whatsapp wọ́n jọ máa chat wọ́n jọ máa pẹ̀lẹ́ tó wá o wọ́n fẹ́ fẹjọ́ ọ̀rẹ́ yín sùn yín ni o ìgbà tá a bá fi wọlé tí a bá fi wọ̀ kán a rí i pé arákùnrin yẹn ti ń tó sí ìyàwó yàwó wọ́n ní kó parí ìjà ni má jẹ́rìí yẹn tó bá ti dọ̀rọ̀ lóbìnrin dé o má jẹ́rìí ẹni kankan ọlọ́run ní káwọn sàhábà kí wọ́n má wọ ilé kálúwà pẹ̀lú àwọn ìyàwó ànábì kọ́kàn ìyàwó ànábì ọmọ dọ̀tí àtọ́ka wọn sàhábà tó sí wọ́n lọ́wọ́ wà ní kálúwà tó ní ọkàn rẹ mọ́ ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ní ọ wà ní kọ̀rọ̀ obìnrin wà pẹ̀lú rẹ ẹ̀ ń sọ̀rọ̀ eléyìí kò sí kìí ṣe nǹkan tí táṣẹ̀ máa jiyàn rẹ Al-Qur'ani sọ̀rọ̀ ẹ̀ ń jiyàn ànábì sallallahu alaihi wasallam ànábì ní wala yakhluwanna rajulun bimra'ah obìnrin kan àtọkùnrin kan wọ́n gbọ́dọ̀ wà nínú kálúwà ànábì ní ọkùnrin kan wọ́n gbọ́dọ̀ wà pẹ̀lú yàwó nínú kọ̀rọ̀ kan la tahillu lahu obìnrin tí ó lẹ́tọ̀ sí fa inna thalithahuma ash-shaytan àṣetáni ni ó sì kẹta wọn àṣetáni yẹn náà ni ọ̀kan nínú àwọn ọmọ àlìjànú yóò bẹ́ sí wọn láàrin yóò mọ̀ wá fìfẹ́ wọn sí ẹ̀mí ara wọn bí wọ́n bá ti wà ní khalwa wàhálà ti ṣe kínní wàhálà ti dé ẹ ti invite shaytan lọ́pọ̀lọpọ̀ àwọn tó bá ti lẹ́kọ̀ọ́ yìí níbolẹ́wà mo wà nulẹ̀ ẹ̀dúntà ni mo wà báyìí kò sí ẹ̀sìn tó lé ní àwọn tá ànábì kọ́kọ́ sọ̀rọ̀ yìí fún àwọn sàhábà ni ìgbẹ́ ẹ má dán wò àṣetánì burú jù báyẹn lọ ẹnì kọ̀ọ̀kan wa kọ́ lọ́mọ́sà sọ wa o gbogbo ẹ̀yin lecturer universities gbogbo àwọn ọmọ school remi lọ́fíìsì gbogbo ẹ̀yin MD wá remi lọ́fíìsì hey khalwa ọ gbàgbé pé olówó rí tí consequences ìsìn náà bá dé ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kan tí máa ń fa ṣìnà al-ikhtilatu bayna ar-rijali wan-nisa òun náà ní free mixing bá a ṣe jòkó lẹ́yìn sìn káwa mú láyìn kan ọlọ́run níjẹ́ ọ̀sẹ̀lẹ̀ lásàmáhàlá káwa ní láyìn kan àwọn ọkùnrin láyìn kan tó kù àwọn sisters àwọn women's gbogbo wáàsí tí wọ́n bá ń ṣe ẹ̀ nígbọ̀n kankan bí sister ṣe wo brother ní brother wọn máa wo sister free mixing níta n try láti ṣàtúnṣe láwọn occasions wa aláǹṣeyàwó wọ́n tó àga ọkùnrin sọ́tún àga obìnrin sósì a máa ríra wa a máa wúra wa lọ́ọ̀kan a tó máa kíra wa a tó máa rẹ́rìn síra wa lọ́ọ̀kan èèwọ̀ ni nínú ẹ̀sìn Islam níta ń ṣe yẹn wàhálà ńlá ni ẹ má jẹ́ àmà lò gbèsè ayé àwọn kèfèrí ìgbésí ayé àwọn kùfàr
wọ́n ní ká kàwé kálíbà rí níta jẹ ni wọ́n ní ká lè kàwé torí kálíbà dó lórí ibú orí ibú yẹn lọ́dọ̀ tí wọ́n ń sàn bí òjò ni wọ́n ti bí máa lè rẹpẹtẹ ẹ bá dé Amẹ́ríkà ọmọ àlè tó wà l'Amẹ́ríkà millions ni wọ́n bẹ́ẹ̀ dé Europe ọmọ àlè tó wà ní Europe millions ni wọ́n bẹ́ẹ̀ dé Germany ọmọ àlè tó wà ní Germany millions ni wọ́n láwọn ọmọ tí wọ́n lóyún rẹ̀ tí wọ́n kàn jù wọ́n sínú gọ́tà mẹ́ẹ̀ torí pé ìsìn náà wọ́n gbà aláàyè ọlọ́wọ́n bá aláwọ̀ hàn wọ́n lè mà àwọn àrùn burúkú mẹ́mẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa free mixing yìí ń ṣẹlẹ̀ taba location ẹ má jà máa tó àga ọkùnrin àti obìnrin sẹ́gbẹ̀ẹ́ ara wọn mọ́ nígbà fẹ́ tó sáfù tá a fẹ́ kírun sí bóòlù àwọn tí ní ká máa ṣe khairu sufufi rijal awwaluha wa sharruha akhiruha. Ànábì ní ẹni tó wà ní sáfù wájú lọ́dọ̀ àwọn ọkùnrin olóore gbogbo náà wọ́n nírun o gbogbo náà wọ́n nírun àmọ́ olóore ẹ̀mí ẹ̀ balẹ̀ yọ concentrate more ọ̀dà ju ẹni tó wà ní ẹ̀yìn lọ torí pé ẹni tó wà lẹ́yìn òun máa gbọ́ ohùn àwọn obìnrin àbí kọ́ máa fura pé àwọn obìnrin ń bẹ ní ẹ̀yìn wọn pé obìnrin ń bẹ lẹ́yìn ẹ̀ lásán kò rí wọn o ìrun rẹ̀ ó sì máa dàrú. Ànábì ní obìnrin sáfù tí wọ́n yìí tó wà lẹ́yìn oníládájú yìí tó wà wájú lọ nítorí kí ni àwọn tó wà wájú wọn súnmọ́ àwọn ọkùnrin bí sì ń wo fìlà bọ́dà Ibrahim lọ́kàn ní ń wo ìpàkọ́ bọ́dà Isahak kò lè concentrate du ẹni tó wà lẹ́yìn tó ń wọlé tó ṣe kí ni tó sì mójútó òrùn tó ń kí. àwọn afẹ́ sí ìyàwó wọ́n wà ní ìyàwó àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ká máa bọ̀ wá sójú agbo èmi máa ń dá wọn padà ní ẹ̀yin kàtá ní gbogbo yín bẹ́ẹ̀ bá ṣe kàtá ẹ máa wá ẹ máa láàrin àwọn ọkùnrin bọ̀ ń bí wọ́n sì ṣe lọ tẹ́ ń bọ̀ lóòótọ́ lẹ́rọ àwọn bọ́ìsì tí wọ́n máa wò wọ́n ọ̀rẹ́ ìyàwó ni ẹ ìgbà tó wà fi pé aparí ètò kọ́lá lè jẹ́ ìyàwó lé wọ́n ti kẹnu sí tán tó mọ̀ pé ọkọ rẹ̀ gánbẹ́ lókèṣàn nígbà tó náà ń tẹ̀lé ìyàwó tí rìnrìn ìbànsáàbọ̀ wá sójú agbo kílẹ̀ ń wá bọ̀ wá sójú agbo kílẹ̀ ń wá bọ̀ ikhtilat food mixing wọ́n ní ìyàwó àtọkọ kí wọ́n jòkó kí gbogbo ayọ́ máa wò wọ́n ìyàwó ló ń bọ̀ yẹn o ẹ̀sìn ti dàrú máa lọ́wọ́ àwọn kèfèrí ti bànkan jẹ́ máa lọ́wọ́ ara ìrònú máa Al-Qur'ani lọ lọ́tọ̀ àdàdísì àwọn lọ lọ́tọ̀ ni tábà wá débi òkèsàn yẹn bá wá sọ fún wọn pé ẹni kí ìyàwó padà sáàrin àwọn obìnrin wọn wà ní tàfà yìí lé o pé àwọn yẹn máa mẹ́sìn lé ni ṣé ilé kókó nìyẹn àbí ká tẹ̀lé ṣẹ̀ríà ọmọ rẹ tó fẹ́ ṣe ìyàwó fún ẹ ó gbé àga rẹ̀ sáàrin àwọn obìnrin lẹ́yìn kódà káwọn obìnrin wà níbi àti ń ṣe ákìlù gan kò necessary kì í sọ̀rọ̀ yàn ibi ẹ̀rọ àwọn Haúsá bí wọ́n ṣe ń ṣe ákìlù nìka wọn àwọn ìyàwó wọn wà níka tí wọ́n ń dáná tí wọ́n ń jẹun bẹ́ẹ̀ ọkọ àti ìyàwó àti bàbá ìyàwó àti gbogbo àwọn ọ̀rẹ́ wọn wà mọ́ṣáláṣí wọ́n sọ yìí kálukọ́ gbalé lọ àwa yìí sẹ́rímọ́nì náà ní Yorùbá lẹ́hùn sẹ́rímọ́nì náà ní ló jẹ́ pé ọmọ àlè ó ṣe kí ni ọkọ rẹpẹtẹ kò lẹ́tọ̀ọ́ kíyàwó wà níwájú àgàtà máa ń gbé kalẹ̀ yẹn ìmọ̀ ń dá wà lálẹ́ gan tábà ti débi kan wọ́n design rẹ̀ wọ́n decorate ẹ̀ wọ́n sisters wọ́n lọ́wọ́ mọ̀ bọ̀ bẹ́ẹ̀ ṣe wà á dà yìí gan kò lẹ́tọ̀ọ́ kẹ́ wà á dà bó lè ṣe wà á dà tí gbogbo ayọ́ máa rí yín wọ́n ní ká rẹ jú ẹ̀yin wà á dà yín ní ká máa wò yín ẹ dákun kí làwọn ń ké ayàwó làwọn ń fà ìsìláàmù làwọn ń ṣe ẹ gbé àga sáàrin àwọn obìnrin ọkọ tiẹ̀ ẹ̀dá lọ́la kò dé kó wà mbẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń bẹ̀rù ojú kó dé kó lẹ́gbẹ̀ẹ́ àwọn àfa látara àdáwò tí ikhtilat máa ṣe kíni bọ́ọ̀ bá ti wà láàrin àwọn free mixing ò ní bọ́ ò lè bọ́ bọ́ọ̀ bá fara gba obìnrin lásán tiẹ̀ bá ọ tọ́ bá ṣi obìnrin wò tọ́ bá bọ́ sínú ọpọlọ rẹ ò ní àlàáfíà ma àfikọ́ ọmọ wa káàkiri nílùú gbàdí ṣetán ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa anabi ni muru awladakum bisalati wa hum abna'u sab'i sinin ọlọ́run ọba ní àwọn ọmọ yẹn pa wọ́n láṣẹ tán bá ti pọ́ ọmọ ọdún méje ká máa kírun wadribuhum 'alayha 'inda al-'ashri wa hum abna'u 'ashrin ẹ̀sìn wa máa lù wọ́n pé ká máa kírun tán bá ti pọ́ ọmọ ọdún mẹ́wàá wa farriqu baynahum fil madaji' anabi ni tán bá ti pọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ má jẹ́ ọkùnrin wọn àtobìnrin wọn ẹ má jẹ́ wọn sùn papọ̀ mọ́ sallallahu alayhi wa sallam látọ̀ ọmọ ọdún mẹ́wàá lànàbì tí ń kọ́ wa ní sex education ọdún mẹ́wàá ọmọ yẹn ò tí bàlágà ara rẹ̀ ò tí máa lé o bọ̀ tó ti gbọ́n kì í tí bàlágà o ànàbì tí ń sọ fún wa yìí pé ká má jẹ́ wọn sùn papọ̀ mọ́ torí tí ọmọ bá ti ń sùn papọ̀ ọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ bá ti sùn tán kọ̀ mọ́ ti ń lọ mọ́ yóò ṣara lẹ̀ kò ní mọ̀ pé òun ti ṣe lálẹ̀
tòun wájú lóru wọn fẹ́ tọ̀ ọ̀dà àbúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ lóbìnrin tó ti sí arálẹ̀ pàǹtì ẹ̀ níwò yìí wàhálà ò ti dé kátó wá pélé tọ́jú pé fíìmù gan ni wọ́n wò mọ́júmọ́ tọ́jú pé wọ́n ti wo theory practical ló ṣe kíni ní ló kù kọ́lọ́ mọ́tà ẹ̀sùn àbí aburú bẹ́ẹ̀. ẹ̀sìn wa ló dájú ẹ̀sìn wa ló dájú òun náà lẹ̀sìn ọlọ́run òun nìkan náà lẹ̀sìn táwa tó pọ̀ dájú yẹn àmọ́tà sọ ni òun nìkan lẹ̀sìn gbogbo yòókù ìranu ni inna dina inda Allah al-Islam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lecture náà kọ́ wọ́n ní àwọn afáfẹ́ sí lecture ẹ kàn ra wọn sista wọn kàn tó ṣe àyẹn wọn fọnà lẹ sáàrin ìrọ wórówóró lè dáhùn sí yẹn kátikáti ẹtò wọn sẹ́yìn káwa ó wà níwájú tí wọn bá sì ti ṣe tán àwọn ni wọn kọ́kọ́ lọ tí wọn bá jáde tán àwọn sì wá sí kínní àwọn sì wá tẹ̀lé wọn torí kínní free mixing wọn ní mọ́sáàsì anabi sallallahu alaihi wasallam ìgbà táwọn obìnrin wá ń pọ̀ tí wọ́n ń kírun mọ́sáàsì anabi wa sọ fún àwọn ọkùnrin pé ẹ̀yin ọkùnrin anabi ní ẹ̀yin má gba ojú ọ̀nà eléyìí mọ́ ó súnmọ́dọ̀ àwọn obìnrin ẹ má gba bí jáde ẹ̀fìn lẹ̀ fáwọn obìnrin kan fi kún ojú ọ̀nà tiwọn kó pé méjì àbí mẹ́ta tí wọ́n má gba bẹ̀ kí ni anabi ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ jama free mixing anabi ń gbé sọ̀hábíyà ń gbé sáfún sọ̀hábíyù ló ti jẹ́ gbogbo àwọn alásàlátù tó máa ń kó àwọn obìnrin káàkiri ẹ̀ wọ́n yẹ bọ́ lọ́wọ́ sí náà àfa náà ni ó fún lóyún òun náà ni ó tún sọ kọ́ ọmọ jáde kò tí lójú yọmọ fàtẹ̀sí bàbá yìí náà ni ọmọ yẹn òun ló ní èyí sọ ọkọ tí ń dààmú tí ń làágùn yẹ ẹni tó ní gangan lójú kólẹ̀ òun náà ló gbó kọ́ ọmọ ẹ̀ jáde nítorí pé ó ti gbòbí olóbìn láàyè nínú ayé ẹ̀ ọwọ́ àlọ́ lè rọ́ọ̀lù sí náà àfọ̀njálà bí ń kọjá mọ́ ọlọ́mọsàmá ni sọ wọn níbi aburú ṣíríkù àti aburú kọ́tìlù àti aburú azina crime yẹ pọ̀ gan ẹ̀yọ́ mayami ẹlẹ́ẹ̀karùn lamsul mar'a ká máa fọwọ́ kan obìnrin àbí ká máa fara kan obìnrin ká máa fọwọ́ kan ọkùnrin ká máa bọ́ra wa lọ́wọ́ anabi ní inni la usafihu nisa anabi ní èmi ẹ bá obìnrin lọ́wọ́ o èmi ni wọ́n rán sí yín o èmi ọ̀gá yín èmi bá obìnrin lọ́wọ́ ẹ̀yin náà má bá obìnrin lọ́wọ́ o níta wàá gbọ́ nínú ẹ̀sìn Islam tá a gbà nìyẹn ó wá lọ Europe ó lọ Canada ó lọ America lẹ́yìn náà ó ti wá di olóríire ó wà London wá túmọ̀ pé olóríire ni ọ́ ó lọ Germany ó wá ní túmọ̀ pé olóríire ni ọ́ wá dé ó wá ń pé àwọn oníkan má bàyà lọ́wọ́ wọ́n àwọn alásàlátù ń bẹ́ lè wà yìí tí ní dákọ̀ wọn àwọn alásàlátù mẹ́ wọ́n padà alásàlátù báyìí wọ́n máa bọ́ra wọn lọ́wọ́ ọkùnrin àti obìnrin torí pé wọ́n kàwé àwọn alásàlátù yẹn kàwé wọ́n àwọn ti kàwé tán wọ́n ti ju àdísì nù. Ànábì ní inni la usafihu an-nisa Ànábì lè mi ò bobìnrin lọ́wọ́ o ẹ̀yin náà ẹ̀ má ṣe kínní ẹ̀ má bobìnrin bóyá ló ṣe bobìnrin lọ́wọ́ tó ní kàgbákò ọ̀daràn ọkùnrin fún rẹ̀ ní ó tún wá sọ pé ìyàwó rẹ̀ pé kó ṣèkì ọ̀rẹ́ òun pé ọ̀rẹ́ òun ní kọ́líìsì àwọn jọ parí skul pé ọ̀yà lọ lè kí wọn àwọn náà wà ní how are you ìwé tẹ kà tó jẹ́ pé ó padà já sí coronavirus náà ni àbí kí ló padà já sí ebi ló padà já sí jama nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ ló gbé wá ẹ̀ṣẹ̀ Ànábì nìkan ọ̀dà ẹ̀dún practice ẹ̀ mọ́sálásí kọ́lọ̀ mọ́sá dín wọn lè túbọ̀ àtàwa náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀ rí ká máa bóbìnrin gọ̀kadà ká máa bọ́kùnrin gọ̀kadà ọ wà ní àwọn kan tó yẹ ká ṣe kínní ká lọ lè eradicate ẹnu life wa wallah wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹni bá bẹ̀rù ọlọ́run fún lábàáyọ̀ àyà yẹn ti tó fún làkàyè tó bá ti bẹ̀rù ọlọ́run fún lábàáyọ̀ pinnu láti ní pé òní bóbìnrin gun ọ̀kadà mọ́ o sì ní bọ́kùnrin gun ọ̀kadà mọ́ nítorí pé ara wọn máa kanra Ànábì lóhùn ẹ̀ bá wọ́ ẹ̀ wá ìtàn wa kan tán àbí tán èwo ló burú nínú méjèèjì jama obìnrin tí ń rẹjú ọkùnrin tí ń rẹjú tó wá jókòó sẹ́yìn ìyàwó tó wá gbé iwájú rẹ̀ ó gbé sí ẹ̀yìn títí ẹ̀ sọ ma pé Islam rẹ̀ ti tán ọwọ́n pé ìlú yín ọ̀dà ní tí ọ̀jẹ́ kìlú ọ̀dà náà nìyẹn ní tó ń ṣe yẹn gangan ní ọ̀jẹ́ kìlú ọ̀dà nítorí pé ìlú tó bá ti ń ṣe lọ́wọ́n ọba ọlọ́run mọ́dọ̀ ọ̀rọ̀ wọn rú ni tó bá ti wá pinnu pé òní gbóbìnrin gọ̀kadà mọ́ àwọn ọlọ́run ó fi ìmọ̀lẹ̀ ṣe lójú yóò fi ṣe lọ́kàn àwọn ọlọ́kadà kò sọ fún ọ pé àfáà mo ti mọ̀ pé ẹ̀yin òbóbìnrin gọ̀kadà ẹ má wọrí ìmọ̀ bá yín wẹ́ nìkan sí ọlọ́run rọ ọkàn rẹ̀ fún bọ́lá ń ṣe máa ń ṣe nìyẹn ṣe bí ọkàn ọlọ́kadà wọ ọlọ́run lọ́wọ́ àbí
ìyẹn Ọlọ́run darí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ ó rí tiwọn ogun nínú kọ́ padà wá fẹsẹ̀ rìn àti kó jòkó sí ìbàdí ìyàwó kọ́ padà wá lọ lè ṣe ṣìnà èwo ló burú jù ìnira wo lọ́pọ̀ jù abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá ìsánú wa alámùsù haramun fil islam nígbà tó jẹ́ pé ẹni tó dáa jù òun náà ní ọ sọ pé òun ò ní máa bọ obìnrin olóbìnrin lọ́wọ́ yìí kátó wá pàwọ́ tí má níwọ̀ ṣe kínni tí ò tó nǹkan kan ọ̀gá rẹ̀ wà níbi iṣẹ́ ojú obìnrin wa náwó sí ọ ó kì í báyìí ò ní bá lọ́wọ́ ó lè máa bẹ̀rù àwọn ẹ̀dá ọlọ́run kọ́ wá láyà sọ́lọ̀ ọ padà tẹ́wájú ọlọ́run àwọn èèyàn yẹn náà padà tẹ́wájú tiwọn náà ọlọ́run ní tọrọ rẹ lọ́dọ̀ wọn yọ dọ̀rẹ́ rú ẹni tí ń rí ọtí ń fẹ́ràn tẹ́lẹ̀ yóò kórira ẹ nígbà tí wọn náà ti rúfin ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹfà ìtìkásù àkàdán òun náà ní kama dating ń ṣẹlẹ̀ sáwọn ọ̀dọ́ ń ṣẹlẹ̀ sáwọn baálé ilé ká máa wà comfortable nínú sẹ̀mí wa àfi tá a bá lóbìnrin kan tá à ń bá sọ̀rọ̀ àbá lọ́kùnrin kan tá à ń ṣe kínní tá à ń bá sọ̀rọ̀ àwọn ìyàwó lélẹ̀ ní wọ́n láwọn ọ̀rẹ́ lérí Facebook wọ́n láwọn ọ̀rẹ́ lérí WhatsApp rẹpẹtẹ àwọn tájọ parí school lọ́jọ́ àwọn ọkùnrin àwọn tájọ wà ládùúgbò tẹ́lẹ̀ kó tó rí márì àbí kó tó márì àwọn náà ń bẹ ó ní nọ́mbà wọn lọ́wọ́ obìnrin tó bá ti wọlé ọkọ nọ́mbà ọkùnrin àjòjì kan ò gbọ́dọ̀ sí lérí fóònù yẹn tí wọ́n máa wá pè ọ́ how are you how was your night báwo la láfíà rẹ kí ló jẹ tọkọ rẹ sì ń bẹ nínú ilé aburú ńlá ni lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin òye kọ́dà ẹlòmíì níyàwó méjì mẹ́ta síbẹ̀síbẹ̀ náà wọ́n tún déètì kátó wápá àwọn ọ̀dọ́ tó jẹ́ pé àmárì bọ̀rọ̀ yìí ọkùnrin wa obìnrin wa ẹja jìnnà sí àyà tó ní ká máa déètì nínú Qur'an Suratun Nisa àyà 25 ọlọ́ni wala muttakhidhatin akhdan ọlọ́ni ẹ gbọ́dọ̀ mú ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ ní àwọn ọ̀rẹ́ kọ̀rọ̀ tẹ́ máa bá ṣe ọ̀rẹ́ kọ̀rọ̀ tí ò sí igi láàrin yín Suratun Nisa àyà 25 ọlọ́run bá ń bá àwọn ọkùnrin náà wí ó ní wala muttakhidhi akhdan Suratul Maida àyà alẹ́ karùn-ún pé àwọn ọkùnrin wọn gbọ́dọ̀ mú àwọn obìnrin kan ní akhdan àwọn bíi ọ̀rẹ́ tí wọ́n jọ ń lò fẹ́ láàrin ara wọn kódà wọn lè má bára wọn lásìkò àmọ́ wọ́n nífẹ̀ẹ́ ara wọn kìí dẹ̀ ṣe ìyàwó ilé ẹ̀ nídìí bẹ́ẹ̀ ọlọ́run bá la torí pé ọ̀rẹ́ rẹ̀ pẹ̀ ń ṣe látara ọ̀rẹ́ tẹ̀ ń ṣe ẹ̀ náà ẹ̀ padà já síbó ẹ̀ padà já sínú sinna ṣíṣe ẹlẹ́ẹ̀keje khudu al-mar'a bilqawli wal ugniya aw ghayri dhalik kóbìnrin ọmọ lẹ ohùn lọ́dọ̀ àwọn ọkùnrin kóbìnrin kó máa lẹ ohùn lọ́dọ̀ àwọn ọkùnrin kó máa dáwẹ́kẹ́ kó máa ṣàwàdà kó máa dáwàdà kó máa lẹ ohùn kó máa sọ̀rọ̀ nọ́mà bá a ṣe ṣe kínní bá a ṣe dá i máa lẹ ohùn níwájú àwọn ọkùnrin i máa ń fa wàhálà i sì máa ń fa ìfẹ́ ṣìnà ọlọ́run sọ fáwọn ìyàwó ànábì ọlọ́run bá ní fala taqda'na bil qawl ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa lé ohun ẹ̀yin ìyàwó ànábì fayatma alladhi fi qalbihi marad kí ẹni tí àrùn ṣìnà ń bẹ lọ́kàn rẹ̀ kọ́ máa wá máa tàn máa yín tọ́mà kọ́ máa ní interest nínú yín tẹ́ ẹ bá ti ń lé ohun ọkùnrin tí ń gbóhùn tí ẹ ń lẹ̀ yẹn yóò máa ní interest nínú yín fayatma alladhi fi qalbihi marad ayé maradu zina ẹni tó ní àrùn ṣìnà tó bá ti gbọ́ obìnrin tó lẹ́hùn yóò ní interest nínú ẹ̀ ọlọ́run bá ní wa qulna qawlan ma'rufa ẹ̀yin ìyàwó ànábì ẹ sọ̀rọ̀ nọ́mà salamu aleykum wa aleykum salam abu wa nlé wọn ò sí nlé ọ ti tán síbẹ̀ ẹ dákun mo fẹ́ gbé nǹkan fún wọn ẹgbẹ́ sójú ọ̀nà àmọ́ kọ́ mọ́ wa pé dádì Ibrahim ni ẹ mo rí yín mo yó ẹ gbọ́dọ̀ rí àwọn obìnrin àṣà yẹn ẹ gbọ́ rí ẹ fọlá yẹn àwa náà ojú yín dán eléyìí ò gbọ́dọ̀ jẹ́ ìyàwó olùgbàgbọ́ òdodo eléyìí ò gbádùn ẹ rí i pé dádì Ibrahim ní rọ́ọ̀mà dùn pé ìyàwó rẹ̀ òun ní ojú òun dán ẹni tí tọ́nawọ́ ẹ̀fẹ̀ àtọwọ́ àwàdà burúkú sí ọkùnrin ọlọ́kùnrin kí ni ń retí jàmá ń retí ṣìnà ni kódà ó lè jẹ́ pé kò lẹ́mìí ṣìnà àmọ́ àyínlá ká inú rẹ̀ ló fi sọ̀tọ̀ sọ̀ yẹn àmọ́ ọkùnrin tó ti gbọ́ àwàdà káwàdà yẹn kò ní sinmi mọ́ kádà ọ́fíìsì iṣẹ́ ọ́fíìsì ẹ̀ burú jáì wọn obìnrin tó ń ṣiṣẹ́ lọ́fíìsì káàkiri
hawalaina wala alaina ni ọlọ́mọsá sọ wa níbi aburú wọn. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ká máa lẹ ohùn yìí ọlọ́run sọ fún àwọn ìyàwó ànábì pé ẹ sọ̀rọ̀ normal sharp ẹ má lẹ ohùn nígbà wọn ní kí ìyàwó ànábì wọn lẹ ohùn làwọn ìyàwó tí wọ́n máa lẹ ohùn sáwọn ọ̀dájà wa lọ. Suratul Ahzab ayah 32 ibẹ̀ làwọn afa ti fà jáde ipe gbogbo àwọn obìnrin tí wọ́n ń kọrin ẹ̀sìn tó jẹ́ pé orin ẹ̀sìn wọ́n ń ṣe kínni ni wọ́n ń kọ ibẹ̀ làwọn afa ti fà á yọ yí pé kò sẹ́yìn obìnrin tí ó kọrin tí ò ní lẹ ohùn lẹ́yìn náà wọ́n tún wá lùlù ó di mélòó ó di méjì yóò tún wá jó ó di mélòó ó di mẹ́ta níwájú àwọn ọkùnrin ó di mélòó ó di mẹ́rin ó tún wá tọ́tì ó di mélòó ó di márùn ó tún lè jábọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ó di mélòó ó di mẹ́fà ilé ike ó táwọn yẹn ti jáde ó yẹ kí wọ́n lọ lè ti parí. náà nàdàwò nàdàwò làhàk a ti pariwo pé àdéhùn kò sáyè fóbìnrin kọ́ máa kọrin níta níwájú àwọn ọkùnrin wọ́n ní wọ́n ń gbẹ́sìn ga ní aláṣẹjù ní tí ti pọ̀jù ọlọ́ni wàlá ayẹ̀dẹ̀rẹ̀ bẹ alìlẹ̀hìnà léyọ̀ aláma máa yukhfina min zinatihin ọlọ́ni àwọn obìnrin tí wọ́n bá ń jáde nǹkan ń bẹ lára àwọn obìnrin fa àbí kálukọ́ lè sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run ní gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ń jáde lẹ̀kẹ̀tẹ̀ sómẹ́ ẹ̀ṣẹ̀ wala yadribna ẹ má máa jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ o tẹ́ ẹ bá ń rìn jagbajagba jabujabu lè yọ àlẹ́ màmá yukhfina min zinatihin ìtọ́wà lẹ́sẹ̀ yín lẹ̀kẹ̀ yóò máa mì yóò máa dún tó má ti ń dún àwọn ọkùnrin tẹ́ ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n mọ̀ pé ẹ̀sùn lẹ̀kẹ̀ mọ́ ẹsẹ̀ látara bẹ́ẹ̀ ìfẹ́ yín ó máa wọnú ẹ̀mí wọn pé kẹ́ni yóò sì bọ́ jàlùbáàbù yẹn kí n ṣe rí lẹ́kẹ̀ yẹn ní tí ó máa wà lẹ́mí wọn nìyẹn Allah ní ẹ̀mẹ́jìlẹ́kẹ̀ omi nítorí àwọn ọkùnrin tẹ́ fẹ́ kọjá níwájú wọn nígbà wọn ní kí lẹ́kẹ̀ wọn máa mì ṣé náà ni obìnrin wọn máa wá jó ni wọn máa wá mi ara ni wọn máa mi wájú ni wọn máa mi ẹ̀yìn yóò wá ní àwọn akọrin ẹ̀sìn ìdàdíyà làwọn ti jáde ilé kéwù kan làwọn ti jáde ilé kéwù tó yẹ kán ti ti pa tọ́wádé pé tẹ́lẹ̀ produce ni ẹ níbo sì jẹ́ pé àwọn àfa àwọn náà wọ́n lọ lè bá gbé késẹ̀tì jáde tọ́wádé késẹ̀tì àwọn náà ni wọ́n máa sọ fún wọn pé ẹ máa bórin yín lọ. ìdìbẹ̀ àwọn ọmọ wa ọlọ́run ní wọ́n máa kọrin o gbogbo àwọn tẹ́ bá ti ń kọrin ó sì náà wọ́n máa padà sí kínní náà máa padà á dà ọlọ́kọ mẹ́rin wà ọlọ́kọ mẹ́fà ti wà nù wọn tí gbogbo ayé náà mọ̀ ọlọ́kọ márùn wà ọlọ́kọ mẹ́rin kò sọ́kùnrin nǹkan tó gbádùn tó ní owú la tí ó wàá fìyàwó rẹ̀ lẹ̀ pé olóhùn lọ náìtì òun lọ lè kọrin fáwọn nǹkan lóru tí ó wàá sùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí bẹ́ẹ̀dì àfọkùnrin tó ti ṣe kínní tó ti di mọ̀mọ́ tó ti di dakúdà tẹ́lẹ̀ ti dàrú wọn ò lè rọ́kọ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ wọn padà kọ̀ wọ́n lẹ́ni nítorí pé wọ́n ṣe ń kọrin yẹn kọ́lá àwọn mẹ́lá wọn dá sí kiri wọn dá sí kiri abalikaribu ńlá ẹ̀kọ́ ní mo tẹ̀yẹ mọ́ khalifa garabi bin nabi wayama la ilaha illallah ìbùnú ẹ̀ ọ̀wọ̀ náà iná ọ̀wọ̀ bẹ̀ wọ́n tó kọrin níwájú àwọn ọkùnrin iná lọ́wọ́ ọkàn ó ní wà má lámú yẹ kó lọ́wọ́ ṣéhùn fa ìbílísù ṣéhùn náà àwọn yẹn ní he ó ní wọ́n ní gbogbo ẹni tí ọba ti ní ṣéhùn ó ní ìbílísù ní ṣéhùn àwọn yẹn wọ́n pe irọ́ fa ìbílísù ṣéhùn wú ni òdodo yẹn ọlọ́run ọba aláàánú kọ́ sọ jáde pé ìbílísù ní ṣéhùn tó dòkọ́lẹ̀ tó ní a máa kọrin yìí o tí ọba jẹ́ ìbílísù kò ní kó obìnrin olóbìnrin ọmọ sékìní ọmọ kọrin àwọn kékùké tá a fẹ́ yí padà nílẹ̀ Yorùbá ni rẹ̀ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n bá a la mo bẹ̀ lọ́n kọ́lọ́ba sábà fún mọ́mọ́nà gbogbo ẹ̀yin tẹ̀ ń kọrin kọ́lọ́ba tàmọ́lẹ̀ sí lọ́kàn kẹ́ẹ̀fẹ́ orin yín lẹ̀ ẹ̀yin tẹ̀ sí ń dìfẹ́ǹdì wọn náà kọ́lọ́n jẹ́ eródodo kẹ́lẹ́ tẹ̀lé ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa ìmàlẹ́ ohun fóbìnrin ọ̀dà obìnrin sọ̀rọ̀ nọ́mà ayà ti wá lérí ẹlẹ́kẹjọ ta'khiru zawaj tó adébíyáwí òní ká máa pẹ́ ká tó márì ẹ̀dákun torí tọ́lọ́wọ́n bá wa gbogbo àwọn ọmọ yẹn tó bá ti dàgbà lóbìnrin ẹ̀ tètè jí wọ́n márì wọ́n bá ti márì tán kọ́ máa kàwé lọ sábàbí lásán ní ìwé oríire ọ̀tọ̀ ni kọ́dà kò sí tó burú ọmọ rẹ ti ń kàwé lọ́wọ́ tó ti dàgbà tó ti tó márì fẹ́yàwó fún 50,000 ló ń fún ní pocket money tẹ́lẹ̀ àbí wá dọ́bù rẹ̀ ní 100,000 yí pé ọmọ ya 100 ní ma fọ́nsì kọ́ ọmọ kàwé rẹ lọ ìyàwó rẹ ni wàlá èrè rẹ ó ṣe kíni èrè rẹ ó straight ara rẹ ó balẹ̀ fitina yẹn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lóbìnrin wọ́n ti di adélé bọ̀ àákàn ń tanra pé afẹ́ dájọ́ márèjì ni wọ́n ti ṣe márèjì fún ara wọn tipẹ́tipẹ́
èyí tí ó dàrú nìyẹn. ọmọ rẹ tí ẹnìkan bá sì lè ba aláṣepọ̀ lójú ayé rẹ tó bá dojú àlùkìyámà ó jẹjọ́ kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi. ọlọ́run bí ọ ipò ọmọ rẹ wọ́n disfagin rẹ̀ kó tó lọ́lẹ́ ọkọ ó rò ẹjọ́ lọ́rùn. ọlọ́run bí ọ nípa pé wọ́n disfagin ọlọ́run ní bí ọ nípa pé kí ló dé tí ó gba certificate medicine ọlọ́run ní bí ọ. torí ọ̀rọ̀ ẹ̀sìn ni kọ́mọ délé pípé kó délé ọkọ pípé. ẹjọ́ àti ìtẹ̀jọ́ àwọn ọmọ akámárì ẹ̀dá kù èyí tó lọ́mọ anìkẹ́kọ̀ọ́ rẹ̀ ọ yá tọ̀ èyí tó bá ti yá ẹ̀jọ̀ márì kọ́ máa kàyókù lọ èyí tó bá ti wá bọ̀ pé òun fẹ́ márì má tún bá sọ̀rọ̀ mí mọ́ o lẹ́yìn tí ń ṣe kíni tí ń sọ yẹn lóògùn àti bá ti bàlágà ṣèyàwó fún àmì ṣèyàwó fún náà nì ṣèyàwó fún kọ́dà kò sí tó burú kọ́ máa ràn àwọn àtọ́kọ ẹ̀ lọ́wọ́ kí wọ́n fi parí ẹ̀kọ́ wọn kí bàbá ìyàwó sẹ́ kọ́ máa ra oúnjẹ fún ọkọ mẹ́ láti fi rẹ́síkì ọmọ rẹ̀ àtọ́kọ yẹn nínú fìtínà sínà yọ gba ládàá tó lágbára lọ́dọ̀ ọlọ́run. àwọn afáàmọ́ ń ṣe wọ́n pe àwọn olówó wọn gbowó jọ wọ́n sì yàwó fáwọn èèyàn wọ́n gbalẹ̀ fún wọn wọ́n fún olówó tó wọ́n fi ṣí ṣọ́ọ̀bù wọ́n fún olówó tó fi ṣiṣẹ́ ẹni tí ò ní níṣẹ́ wọ́n ra níṣẹ́ fún odidi project láti fi dẹ́kun kínní azina. torí pé ẹni bá ti fi ṣìnà bẹ̀rẹ̀ marriage foundation yìí ti wọ́ dojoojúmọ́ lẹ́ẹ̀ máa wòra yín pé oníṣìnà mo fẹ́ tọ́wọ́n náà máa sọ pé oníṣìnà lèmi náà fẹ́. ìfẹ́ yẹn ò ní sọ́lídì kọ́dà ayé tó máa fura síra yín níjọ́ tó bá pẹ́ a ní sèse pé ìrìn tí ń rìn nígbà tá a pàdé ló tún ṣe kí ni ló ti bẹ̀rẹ̀ yẹn aburú sinna pọ̀ gan yín ma aburú sinna máa ń tẹ̀lé yẹn títí tí yẹn fi darúgbó ni. ẹ̀yẹ́ máa yá mi anabi muhammad sallam ó ní man istata'a minkum al-ba'a ẹni bá ti lágbára kó fẹ́yàwó ní yín falyatazawwaj ẹ tètè ló lè fẹ́yàwó fa innahu aghaddu lil-basari yóò jẹ́ kẹ́rẹ́ ju yín wa ahsanu lil-farj yóò jẹ́ kẹ́rẹ́ sọ abẹ́ yín níbi sinna wọ́n mari ẹni tí wọ́n ní kọ́ wọ́n ti mari òun náà lẹni tí ò níṣẹ́ tí ò nílé tí ò ní kankan àmẹ́ni tó jẹ́ pé o ti ń ṣiṣẹ́ ò ń dá jẹun fúnra rẹ̀ gbalẹ̀ ẹ máa rọ́jú ẹ máa mọ́lẹ̀ jẹ ọlọ́wọ́n bá ní in yakunu fuqaraha tẹ́ ẹ bá ní tó nǹkan yóò gini Allahu min fadlihi wọ́n padà sínú fún yín látara pé ẹ fẹ́ ṣe sìnà kéèyàn ọmọ ṣe sìnà ọlọ́wọ́n máa fi ń sínà rahama fún yàn sìnà ọlọ́wọ́n máa fi ń ṣe okùnfà òṣì fún yàn ni àyà yẹn ló jẹ́ àmà lọ́lẹ̀ mari gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa yìí ń tá a padà nísìn kátó mari àní o nígbà mari tán lọ́lọ́run ṣe bàbá àti ìyá rẹ̀ yàrá kan ni wọ́n fi bẹ̀rẹ̀ kí ló dé wọ́n fi yàrá kan bẹ̀rẹ̀ kò dáa lóòótọ́ tó àmọ́ nígbà tí o bá ti sagbára kọ́ wa máa gbé yàrá kan wà tìyàwó rẹ̀ wọ́n sì á bẹ́tà ju kọ́ máa gbáṣẹ́ wálé lọ ayé rẹ̀ ó bàjẹ́ àwọn èèyàn ló ń lùgbàdì aburú lára ṣìnà spiritually and physically tẹ́lẹ̀ omi ìtọ́jẹ́ pé aburú orí ibú wọn máa tẹ̀lé káàkiri títí táyé rẹ̀ fi ṣe kí n tó fi jó tán tó ní wọn mọ̀ pé òun ti ṣìtò láti bẹ̀rẹ̀ ayé o àdúrà zina ẹni kankankan àwọn ànira tó wà ń bí ṣìnà ọ̀pọ̀ rẹpẹtẹ àwọn afáàní bò ní òṣèlú pọ̀ níbo ọlọ́run ti ní wàsá sẹ̀bìlà ọlọ́run ní ọ̀nà burúkú ni ẹ gbọ́ ìyàwó ọba Misr ó ní kọ́lá tí má jazā'u man arāda bi ahlika su'a ó ní ìwọ ọba kí ni ẹ̀san tó fẹ́ sẹni tí ó fẹ́ saburú fún ìyàwó ẹ̀ Yusuf ní reverse bẹ́ẹ̀ sì ni òun ló lè bá Yusuf ìsìn lé títí tó fi lé dé ojú ọ̀nà tó fi pàdé ọba lójú ọ̀nà Yusuf ọgbà ó ṣe sùúrù ó wá ní kí ló rò pé yóò jẹ́ ẹ̀san ẹni tó fẹ́ saburú fún ìyàwó rẹ̀ illa an yusjana àfi kọ́sẹ̀ ẹ̀wọ̀n ní ọ̀jẹ̀ sàn àwọn àdàbò nàlẹ́ àbí kẹ́ jẹ́yà kí ló pe sinambi sùn ó ní aburú ní sinna anabi Yusuf ó ní wàmú bari nafsi ó ní fún ẹ̀mí ara mi máa wo inna nafsa la ammaratun bisu ẹ̀rí aburú sùn ayé àyìn kọ́ máa wá ní ọpọlọ yàn tẹ́mi rẹ̀ bá ti fẹ́ ṣe ìpè aburú mo fẹ́ kálù yé o anabi Yusuf ní wọlọba tó sànú yàn ẹ̀mí yẹn máa ń pààyàn láṣẹ ṣìnà ọwọ́ àpè ṣìnà ní sùn aburú ni wọ́n pè ní sùn àjálù aburú ni wọ́n pè bẹ́ẹ̀ fọ́ọ̀nù ṣẹ́jú márùn téyìn ó sì sórí ibú gbére ìgbádùn ṣẹ́jú kààbọ̀ téyìn ó sì sórí ibú gbére téyìn lè dọ́mọ náà tọ́wọ́ kú sérí ẹ̀ aburú ni ìmọ̀ wọn lọ́run ti pè láburú yìí gbogbo wa pátápátá àmàlọ́ lè sá fún náà ni alákọ̀ọ́kọ́ náà ni ìbínú Ọlọ́run wọ́n ní ìbínú Ọlọ́run sọ̀kalẹ̀ bí ìbínú Ọlọ́run bá ti sọ̀kalẹ̀ àdúrà nígbàmọ́ ẹni tó lọ́n bínú sí ti ń sàdúrà tani ó gbà lọ́wọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì al-amrad àrùn ẹ̀mí ọmọ ṣe ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ mọ́ ọmọ gbé fóònù káàkiri ọmọ gbé fóònù sani
tí wọ́n bá ti gẹ́ẹ̀tì password ó tún change ẹ̀ èyí lásán ó ti tó fún ọ ní dààmú ipe kọ́ ọmọ wẹ̀ lọ́wọ́ kí fóònù rẹ̀ ọmọ dún kọ́ dẹ̀ máa gbọ́n léwẹ̀ ipe ha ọkọ mi máa gẹ́ẹ̀tì mi lẹ́nu ìyàwó mi máa ka mi lẹ́nu eléyìí ó ti tó fún ọ ní ìdààmú ayé kẹ́mi rẹ̀ ọmọ balẹ̀ kọ́ máa pè ọ́ kọ́ máa sá lọ ilé kejì láti lọ lè receive ó ti tó fún dààmú kọ́ máa pè ọ́ kí fóònù ọmọ ríngì káyà rẹ̀ ọmọ já pé ọkọ mi bẹ́ẹ̀ kalẹ̀ ẹni yìí ló ń pè yín ẹlòmíì ò tún fi ọkọ obìnrin yóò fi ṣèfù nọ́mbà ọkùnrin ẹlòmíì ò fi ọkọ ọkùnrin yóò fi ṣèfù nọ́mbà obìnrin gbogbo ẹ̀ pátápátá ọ̀hàn kedere sọlọ́hún. wọ́n ní àrùn ẹ̀mí ó máa ṣẹlẹ̀ lẹ́yìn náà àrùn ara HIV ló kéré jù nínú àwọn àrùn tọ́lọ̀ fi ń so ní ṣìnà gonorrhea ló kéré jù nínú àwọn àrùn tọ́lọ̀ fi ń so ní ṣìnà sẹ́ẹ̀rí ṣìnà gangan fúnra rẹ̀ àrùn ni kátó wá pé àrùn mìíràn tó tún wá kú lára ẹni tó ń bá ṣe zina anabi ni lam tadhhar al-fa'ishatu fi qawm anabi ni ṣìnà ò ní gbajúmọ̀ láwùjọ hatta yu'linu biha tó fi wá di pé kọ́dà àwọn òṣèlú mọ́ láburú mọ́ kálukọ́ ọmọ fọwọ́ kọ́ obìnrin lọ́rùn ní street ni yọ ọmọ gbé tiẹ̀ wọlé yọ ọmọ gbé jáde kálukọ́ ọmọ wọlé aṣẹ́wó yọ ọmọ jáde wọn ò ká sí aburú mọ́ kọ́dà àwọn ọ̀bẹ̀rù anabi ni tó bá ti ṣẹlẹ̀ sáwùjọ kan illa fasha fihim ta'un àfi kọ́ lọ́wọ́ bá aláàkọ́ sọ àjàkálẹ̀ àrùn lé wọn lérí wal awja àti ebi allati lam takun madat fi aslafihim irú àwọn àrùn tí wọn ò gbọ́ rí nínú ìran bàbá wọn àti irú àwọn ibi tí ọ̀pá wọn rí lásìkò àwọn bàbá wọn wọ́n mọ experience ẹ̀ tí wọ́n ti ń ṣe sinna láwùjọ tó o máa ń dá sí wọ́n náà mọ̀ pé ẹkọ́nọ́mì ilé rẹ̀ ń dàrú òfò tí ń so nísìnyí ẹsẹ̀ kékeré owó kò owó lẹ̀ owó wìrìwìrì owó tẹ́ kó fi tọ́jú ìyá àti bàbá rẹ̀ àlèrè ọgbọ̀n owó tábà yìí ọgbà tán ojú rẹ̀ wà lẹ̀ pé òfò ti dé owó yẹn ti lọ wọ́n tún máa lọ lè ṣaagùn lọ́tọ̀ o sọmọ pé èṣù lọ́wọ́ ìfù lọ́wọ́ nídìí ìsìnà wọ́n tún máa lọ lè bí àlìjànú sẹ́ pé kọ́mù kọ̀ǹtúrò ọkùnrin wọ́n máa lè fi ran abẹ́sọ̀gùn àwọn obìnrin aṣẹ́wó àwọn obìnrin àti máa ń yàlẹ̀ yẹn wọ́n pọ̀ lọ́dọ̀ àwọn fún jálàbí wọ́n ní kó múra abẹ́ wá wọ́n lọ tó kunná wọ́n da gbogbo àwọn gàrí tíra wọn sí wọ́n pò pọ̀ wọ́n ní kó lè gbé fún bàbá tí ń yàn lálẹ́ òun jẹun àbí mu tí tán mu ọtí dínà ló wà mú ni o ọwọ́ nìyẹn o ti wọ pápẹ́ àkábá nìyẹn o ti wọ ọbẹ̀ nìyẹn o ti wọnú sẹ́ẹ̀lì nìyẹn wọ́n máa gbowó lọ́wọ́ ẹ̀ ní kọ́dà nígbà míì gan wọ́n sọ fún pé àwọn ọ̀rá yìí àmọ́ owó ni kọ́kọ́ sẹ́ndì náà yóò lọ báńkì yóò lè sẹ́ndì owó wìrìwìrì ó ti jáde ló fi ìyàwó tó dá lẹ́nu lé ìyàwó tí ń gbọ́rọ̀ ìyàwó tí ń tọ́jú ẹ̀ ìyàwó tí ń faralẹ̀ fún ìwọ̀n ń tẹ̀lé aṣẹ́wó ọlọ́run gbógun tí ó gbádùn ìyá táyẹ̀ ti ṣe kíni táyẹ̀ ti bàjẹ́ èmi ò fi ìyàwó tó dá lẹ́nu lé yóò máa tẹ̀lé àlè torí hàn gangan káàkiri níbo tí ó ti ṣe sìnà ọwọ́ agbábẹ̀ já sínú agboolé àwọn àlìjánu àwọn wa mú mọ́lẹ̀ aburú sìnà ọ̀pọ̀ gan o wọ́n ní nínú àwọn aburú ẹ̀ òun náà ni pé qatlu nafs ìmọ̀ ń fa kéèyàn máa pẹ̀ mí àìmọye àwọn ọmọ tí wọ́n ti jù sínú gọ́tà látara sìnà wọ́n ti bá gọ́tà lọ àìmọye àwọn ọmọ tí wọ́n ti pa sínú oyún tó wáyé lókù àìmọye pípa ká máa para ẹni láàrin àlè méjèèjì àlè ọ̀pá ọkọ̀ ńgbà mí ọkọ̀ pàlè wọ́n ní ká pa ẹni tí máa ń ṣe sìnà ẹ wá lọ́pọ̀ jù sọ́wọ́pọ̀ àdámọ̀ ọkọ̀ gan bọ́ bá rí àlè yọ̀pá ni tí ó bá rí ipa ní wàá fẹjọ́ rẹ̀ sùnjọba àbí ìjọba alágbára lérí ẹ̀ wọ́n mọ̀ sẹ́yún oyún ṣíṣẹ́ yìí ọ̀pọ̀ tí yẹn bá ń ṣe sìnà ẹ̀yin màyá mi wọ́n ní fámìlì máa ń túká bí ìyàwó rẹ̀ bá ti ká ò níyì mọ́ lọ́ọ́ lè mú dání bọ́kọ̀ rẹ̀ bá ti ká ò níyì mọ́ èyí tó wá tún súnmọ́ ni pé ọ̀dọ̀ ọmọlẹ̀ ọmọ wa rárẹ̀ ó kú nílé ọlá ọmọ alọ́ lè jìyà látara sìnà wọ́n ní sìnà máa ń fa òṣì ní máa ń fa òṣì tẹ́yìn ó lé tí ò ní bá ó kù díẹ̀ tó fi da fún báyìí ọlọ́run sì tún da padà sẹ́yìn wọ́n ní sìnà ní máa ń fa kí ọmọ máa mẹ́sì mọ́ra wọn lágbájá ń bá sùn eléyìí náà ń bá sùn ọwọ́ lóyún ta ló lóyún ọlọ́kan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí arábìnrin rẹ̀ lè bá arákùnrin yẹn ọlọ́run lọ́lọ́mọ tọ̀hún ní òun kóun lọ́mọ ọwọ́ lò lè bẹ́ẹ̀ nìkejì tọ̀hún gba oyún ọwọ́ bímọ wọn kó ma lọ́wọ́ àwọn afá alálàáfá wà ń bẹ̀ wọn kó ma lọ́wọ́ àwọn alálàáfá wà ń bẹ̀ nínú àwọn bọ́ìsì tó wà ládùúgbò ọwọ́ lọ́bí ìkómọ yẹn ọwọ́ rí ọmọ yẹn tán gbé dání ọdẹ mọ bọ̀bọ̀ tí olóhùn ọgbọ́mọ ọmọ rí ó ní ha fọ́tò ọ̀rẹ́ òun gangan gẹ́lẹ́gẹ́lẹ́ òun náà lélẹ̀ ọwọ́ ló lè sọ fún ọ̀rẹ́ ipe mọ́ta rẹ ọmọ yẹn ọmọ rẹ ni o
ọ̀dọ́ bàjẹ́ lónìí bá wá nígbà tó fẹ́ náwó fáwọn alálàáfà ó náà sáà ń fojú ọba yìí ń wò báyìí ọwọ́ ariwo ni ha ọmọ àlèwọ̀n náà ni mọ́tà wá ṣe ọyẹ ọwọ́ àjòkó lójú agbo nígbà tí wọ́n wá di pé wọ́n ń bẹ ètò lọ́wọ́ fẹ́ parí ètò ọwọ́ ni kí wọ́n gbọ́ ọmọ wá pé òun fẹ́ kí arábìnrin tí wọ́n bá ṣe sìnà òun náà bẹ́ẹ̀ tí ń wò bí wọ́n ṣe gbọ́ ọmọ fún lọ́ba gbé ọ̀kadà lọ́ba sálọ lọ́ba sálọ wọ́n wá tì ìtìjú fún bàbá ìyá ọlọ́mọ ìtìjú fún ìyá kínní ìyá ìyàwó ìtìjú fún bàbá ọkọ ìtìjú fún ìyá ọkọ ìtìjú fún gbogbo àwọn aládùúgbò yẹn sìnà burú gan jama kọ́lọ̀ mọ́sà sọ wá ń bẹ̀ nínú àwọn tí máa ń ṣẹlẹ̀ wọn náà ni pé èèyàn máa gbàgbé gbogbo ntọ́kọ́ èèyàn máa gbàgbé ọpọlọ rẹ̀ ò ní ṣiṣẹ́ dáadáa ó máa gbàgbé ọba tí ń gbọ́ ó máa gbàgbé ọlọ́run gba ìmọ̀ lára rẹ̀ bí ìbá ti ń ṣe sìnà lẹ́yìn náà ó máa gbàgbé gbogbo yìí tó ti mà karatu nas ó de èyẹ láàrin àwọn èèyàn ó máa rìn pẹ̀lú tìjú pé lágbájá yẹn sọ́ra fún o kèrè yàwó yàwó lójú o kò sásọ tó fẹ́ wọ̀ tí ó wàá fi tiẹ̀ mọ́ kò sí mọ́tò tó fẹ́ gùn tó wàá gba yìí pẹ̀lú ẹ̀ ìgbé bí sí ń lọ yẹ ìkànnì o ìyàwó yàwó ni màá bá láṣepọ̀ o bárábìnrin yẹn sí ń lọ yẹ ọkàn jẹ́ ní eré ni o bó ṣe wà yẹ ìdọ̀tí ni o ọlọ́wọ́n bọ̀sọ̀ yìí kú lọ́rùn rẹ̀ lẹ́yìn náà ẹni tó bá ti kúndùn sínú wọ́n ní ìyàwó kan ò ní tó méjì ò ní tó mẹ́ta ò ní tó mẹ́rin ò ní sékìní kò ní tó kò ní sinmi àfi tó bá sàṣẹ sínú ẹ̀ ọlọ́wọ́n níjọ́ gba títú pẹ̀lú ìyàwó kan ìyàwó méjì mẹ́ta bó bá fẹ́ mẹ́rin kò ní gba títú pẹ̀lú ẹ̀ torí àwọn obìnrin pọ̀ ọlọ́run sì dá wọn léṣiríṣi ẹ̀mí ẹ̀ náà ni pé àwọn tó tún wà ń ta yìí kọjọ àwọn tó wà ń lé o títí tó fi wá lọ lè wọ inú ìbínú ọlọ́run ọba wa lẹ́yìn náà ọlọ́run ní fèsì kòńgẹ́ ádámù taofik gbogbo bí táwọn ẹgbẹ́ rẹ ti ń gba rẹ tán ti ń gbọ́ là bá débẹ̀ wọ́n lò ti tán ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú ẹ̀yọ́ máa yá mi kí wàá ní ìyá wọn láyé àti sọ́lẹ̀ kan tí ò bá ti lọ́kọ tí ò tí ì níyàwó tọ́jú pé ọ̀dọ́ ni wọ́n nà wọ́n lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn èyí tọ́jú ọkùnrin yẹn wọ́n lè lọ Kánò àbí Kaduna Abuja ọ̀nà tó jìn yọ padà wá lẹ́yìn ọdún kan sádùúgbò tó ti ṣe sìnà yẹn ọlọ́wọ́n ọba alá ọ̀sán Qur'an ó ní az-zaniyatu waz-zani oníṣìnà lóbìnrin àti lọ́kùnrin tán jẹ́ ọ̀dọ́ fajlidu kulla wahidin minhuma mi'ata jalda ẹnà wọn lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn wala ta'khudhukum bihima ra'fatun fi dinillah ẹ má wà ánúṣe wọn o in kuntum tu'minuna billahi wal yawmil akhir tẹ bá mọ̀ pé gbàlagbọ́ ẹ ti gbà pé jọ́ àlùkìyámà ń bọ̀ ọlọ́run sọ̀rọ̀ yẹn ọ sọ díjọ́ àlùkìyámà pé tẹ bá mọ̀ pé àlùkìyámà wà o ẹnà wọn lẹ́gbẹ̀ẹ́ kán lè bá túwọ́ káwọn míì kámá bá lè bá wọn ṣe mọ́ wali yashhad adabahuma ta'ifatun minal mu'minin ẹ sì máa ń nà wọn kọ̀rọ̀ ẹ jẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbàgbọ́ òdodo náà kí wọ́n witness ẹ̀ kán wà ń bẹ̀ Suratu Nur ayé ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ ní tó ti níyàwó bó ti lọ́kọ àbó ti níyàwó rí ó ti lọ́kọ rí wọ́n ní àárín malẹ̀ eléyìí wà nínú hadith tí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó di kúnjọ́ kan arákùnrin kan wá bá anabi ó ní anabi ó ní arákùnrin ọ̀rẹ́ mi tí mo mú wá yìí ọmọ mi ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ó wá bá yàwó rẹ̀ sùn ọba aláṣepọ̀ kí láwa ṣe anabi ní wàhálà bùníkà jẹ́lídùmíà ọmọ rẹ̀ kò tí ì mari ọ̀dà yóò jẹ gba ọgọ́rùn wọ́n tẹ gíríbù àlékún lu fọdún kan ó kudu ya Unais anabi ní Unais wà lọ lè bá ìyàwó arákùnrin tó wà ńlẹ̀ yìí tóun ti mari àbí ìlàmùrà àti ìlọ lè bá ìyàwó arákùnrin yìí àádá fàyín àìtárafat tó bá sọ pé lóòótọ́ lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fàdíjúmọ̀ha ẹgbẹ́lẹ̀kẹrin mọ́lẹ̀kẹ́ lélóko ìdájọ́ pípa òun náà ni abilékọ lọ́kùnrin lóbìnrin tí bá ń ṣe sìnà wàyín àìtárafat tó bá sọ pé bẹ́ẹ̀ ni wọ́n tó bá níbẹ̀ kọ́ wọ́n fi ilẹ̀ fọlọ́ ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní kálẹ̀ lóko yìí àárí àwọn mẹ́rin àbá báyìí táàrí pé ń bára wọn láṣepọ̀ báyìí kó tó di pé àwa dáṣẹ̀rí àfọ̀ bọ́yọ̀ dọ́ ni àbí yìí tó ti má rí èèyàn mẹ́rin ní òrì wọ́n ní èèyàn ò ṣẹlẹ̀ lásìkò ànábì àtàwọn sàhábà dàárọ̀ yìí kò ti ṣẹlẹ̀ àwọn tí ànábì ilẹ̀ lóko gàmídíyà obìnrin ni ànábì ní kálẹ̀ lóko máìs ànábì ní kálẹ̀ lóko ọkùnrin nìyẹn àwọn èèyàn ìtọ̀rọ̀fù ni wọ́n wá ṣe wọ́n wá jẹ́wọ́ ni látara pé wọn fẹ́ jìyà tọ̀run tọ̀hírì ni ya Rasulullah wọn ní wòjíṣẹ́ ọlọ́mọṣà fọwọ́mọ́ arábìnrin yìí ó ní fọmímọ́ anábì ní o ti lóyún lọ́lẹ̀ bímọ ó tún bímọ tán ó tún wá anábì ní lọ́lẹ̀ tọ́mọ anábì ò fẹ́ kọ́ wá mọ́ kó lè túbọ̀ láàrin wọn tọ́lọ́wọ́ ó tún gbọ́ ọmọ wa ó já búrẹ́dì lé lọ́wọ́ wípé ó lè dájẹ́ fún rẹ̀ àní tọ̀hírì ni fọmímọ́ ti máa lọ́rùn anábì ní ìgbà tó ti wá sọ pé òun sáfẹ́ gba sẹ̀ríà tọ́ ọya ilé ìgbẹ́lẹ̀ ẹ̀rí malẹ̀ wọ́n rí malẹ̀ wọ́n lẹ̀ lóko ọ̀kan nínú àwọn sàhábà ẹ̀jẹ̀ rẹ̀ ta sílá díẹ̀ wọ́n lọ ọmọnú jàlibáàbù ẹ̀ náà ni ó wọ́n lọ jàlibáàbù mọ́ wọ́n máa lẹ̀ títí tí ó fi kú wọ́n gbẹ́lẹ̀ wọ́n rí má bẹ́ẹ̀
ó wá ní ẹ̀jẹ̀ ẹlẹ́ṣẹ̀ ló ta sóhun la Ànábì ní ẹ̀jẹ̀ ẹlẹ́ṣẹ̀ eléyìí ṣe ẹlẹ́ṣẹ̀ mọ́ àforíjì tí wọ́n ṣe fún sìn wọ́n pin lérí 70 sàhábà ń bí yóò tó ṣẹ́kù máyì sí ó lè bá Ànábì olóhùn ṣe sinmi Ànábì ní sọ mutí olóhùn mutí Ànábì ní abó kìsì olóhùn kìsì abó ẹ̀ǹṣẹ̀dẹ̀gbá olóhùn ṣẹ̀dẹ̀gbá olóhùn ṣe Ànábì ní ẹgbọ́n ẹnu ẹ̀ ṣe pé ọmọ tí ń sọ olóhùn máa tó ń sọ òun ṣe òun fẹ́ mọ́ Ànábì ní ọyá ẹmọ́ rẹ̀ yín ẹ̀lẹ́lẹ̀ lóko níbo dé ìjọ kejì ọyẹ àwọn kan wá ń sọ̀rọ̀ pé máyì sì bá bo rẹ̀ láṣìírí ọkàn parẹ́ Ànábì ní talẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ẹni títí lúwẹ̀ nínú àbàtàlì jẹ́ nàbáyì àmọ́ tí ẹnìkan kan bá ti mú ọ tí wọn náà sì jẹ́wọ́ nílé ẹjọ́ túbá láàrin wa tọ́lọ́ tọ́ba ti túbá tó o débẹ̀ mọ́ Ọlọ́run ṣàforíjì fún ọ ayé àti fi kanlẹ̀ Ọlọ́run bá ní wala yazinun wa man yaf'al dhalika yalqa athama ẹni bá ti ṣe yóò jìyà o yudha'afu lahumul adhabu yawmal qiyamah ìyà àtàlẹ̀ kìyàmà yẹn wá dúró dè wọn wa yakhlud fihi muhana wọn pè ń bẹ̀ gbére ọwọ́ ní illa man taba Ọlọ́run ní àwọn ẹni tó bá túbá tó lóun ò ṣe mọ́ wa amana wa amila amalan salihan tó wá ń ṣiṣẹ́ rí tó gbàgbọ́ tí o ṣe sinama Ọlọ́run ni a ṣe pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ a parẹ́ wa amana wa amila amalan salihan fa ulaika yubadilullahu sayyi'atihim hasanat Ọlọ́run ni gbogbo yìí tó ti ṣiṣẹ́ yìí a parẹ́ fún tábà wa parẹ́ fún yóò wá ku blank báyìí tí o ní sin kankan bẹ̀ Ọlọ́run wa ni a wà kọsẹ̀ rẹ̀ síbẹ̀ fún iṣẹ́ rẹ̀ tí o ṣe nítorí ó le láti repent Ọlọ́run ọba aláfi promise pé wọ́n parẹ́ òun tó wá fi àwọn dáadáa tó ṣe wọ́n kọ sínú fáìlì ó sì wá wà lìjánná Ọlọ́run wa kana Allahu ghafurur rahima aláforíjì ni Ọlọ́run ọba wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo ata ti ṣe rí kọ́lọ́mọ́sá yọ̀ǹda wa kọ́lọ́mọ́sá fèrèjì wa gbogbo ata ṣe rí kọ́lọ́mọ́jà adébẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àti wọ́n ń ṣe lọ́wọ́ yìí náà Ọlọ́mọ́sá dín wọ́n túbá subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر